to that particular individual. Now a lè ní ẹranko sínú ilé bí ajá adìyẹ tòlótòló a máa ń sìn wọ́n ni nǹkan ọ̀sìn ni wọ́n ìyẹn ni pé àwa la jẹ ọba lé wọn lórí tá à ń fún wọn lóúnjẹ bẹ́ẹ̀ni tá à ń ṣe gbogbo nǹkan fún wọn ohun tó jẹ́ pé èèyàn sin nǹkan nìyẹn. Now ṣé àwa là ń fún Olódùmarè lóúnjẹ ni àbọ̀ Olódùmarè ló ń fún wa lóúnjẹ? Ọlọ́run ló ń pèsè fún wa àtẹnukù àti dábà àti kàtàmù Ọlọ́run. a jẹ́ pé Ọlọ́run Olódùmarè ló ń sìn wá nìyẹn a kì í sin Olódùmarè. àmọ́ pẹ́lú ló ń sìn wá nítorí pé àìmọye nǹkan mìíràn tó ti ń sọ wa tá a ti mọ̀. Sàíbù ní sùúrù so nílẹ̀ Yorùbá o àwa ò kì í sin a kì í sin anything àti Ògún o a kì í sin Ògún a kì í sin Ọ̀ṣun a kì í sin Ṣàngó Olódùmarè gan a kì í sin òun ló ń sìn wá. Bàbá ọ̀rọ̀ yín ti yé mi báyìí. Now tá bá sọ pé èèyàn kan sin èèyàn kan èdè àwọn ẹrú ni àwọn amúnisìn akónilẹ́rú ló máa ń lo èdè kan pé dandan o gbọ́dọ̀ sin kankan you must serve o gbọ́dọ̀ sin kankan. Bàbá Olódùmarè tẹ́ wá sọ ọ́n ṣe báyìí bó ẹ̀kan fílẹ̀ sàrẹ́ kan jẹ́ fin ẹ̀kan mú fin ẹ̀kan gbá yìí tí ń ṣá. Now kí ni Olódùmarè ò sọ fún àwọn bàbá wa pé ẹ máa ta epo lóhun lórí ẹ máa ṣe kinní kan fóun ọpẹ́ nìkan la máa ń dá lọ́wọ́ Olódùmarè bàbá ó láti máa dọ́pọ̀ yẹn because òun náà dàbí ọpẹ́ náà ni. ẹ ní sùúrù tí n bá jí láàárọ̀ báyìí mo máa dúró Olódùmarè. ìtumọ̀ alámùdá ń ka yẹn náà ó dàbí ọpẹ́ ni. kí ló sọ yìí. ìtumọ̀ alámùdá máa ń ka yẹn ó dàbí ọpẹ́ ni àfi yin ọbọ̀lọ̀ ọba tó dá mi ò bá àti débi ẹ̀sìn ní sùúrù a ti sọ̀rọ̀ nípa sìn. mi sọ pé bẹ́ẹ̀ ti fi ń dúpẹ́ yẹn gan. à ń dúpẹ́ ṣé tẹ bá ṣoore fún bá mi kì í dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun bàbá mi. bẹ́ẹ̀ ni dúpẹ́ fọlọ́dùmarè lèmi fẹ́ mọ̀. nílẹ̀ Yorùbá tó kì í dúpẹ́ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kan tó Mùsùlùmí wá àbí kí ló mí. mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ti ń ṣe ni. bẹ́ẹ̀ mi ṣe báwo ni wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tiẹ̀. no bẹ́ẹ̀ ti ń ṣe. báwo ni wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ dáàdì ẹ̀ tó bá fún ẹ lówó skul. ẹ fi àwọn ti ayé sílẹ̀ àyíntọ́ lọ́hùn là ń sọ báyìí. báwo ló fẹ́ béèrè pé báwo lè fi ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tèmi. mo fẹ́ kọ́ ni. nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ṣebí ọmọ Yorùbá ni ẹ̀ ń sìn. àwọn bàbá wa Ọlọ́run ti ṣàánú wọn. Fúlàní ni àlàyé ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá ojúlówó máa mọ bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. àwọn bàbá tiwa Ọlọ́run ti ṣàánú wọn di gba Islam káàtó tó dáyé. wọ́n gba ẹ̀sìn òfò àtàdánù kò sí kan tó ń jẹ́ Islam ní Yorùbá. ẹ fi ẹ sílẹ̀ ẹkọ mi bẹ́ẹ̀ kì í sin Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni jọ́sìn fún Ọlọ́run ọba yín. a kì í sin Ọlọ́run ọba mo ti sọ fún ẹ ẹrú ló máa ń sìn bẹ́ẹ̀ ni dúpẹ́ fún. àbó orí àbùdù lórí lówájú orúkọ mi ni ẹ̀yin ẹrú náà lẹ́ ń sìn. ẹ sílẹ̀ ẹfọ àbùdù sílẹ̀ ìlú wa ló ń gbé àní bẹ́ẹ̀ ti ń dúpẹ́ fún. kò sí bá ṣe ń dúpẹ́ fún Olódùmarè kò sí bá ṣe dúpẹ́ fún tó bá a dúpẹ́ bí n bá fẹ́ dúpẹ́ fún Olódùmarè báyìí mo lè gbé oúnjẹ kí n gbé fún neighbor mi pé Ọlọ́run mo dúpẹ́ o mo jẹ àjẹlé àjẹṣẹ́kù mo lè kúnlẹ̀ kí ni Olódùmarè ó ṣeun o ohun tí mo rò pé kò lè ṣe ó dẹ̀ ṣe fún mi mo kúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo lè dúró kí n dúpẹ́ mo lè lóṣò kí n dúpẹ́ mo lè jòkó kí n dúpẹ́ kò sígbà tí mi ò lè dúpẹ́ mo lè dúpẹ́ lọ́sàn-án mi ò nídàá ti wo aago pé aago méjì ti lù mo yìí nígbà tí wo òṣùpá pé ọjọ́ ti yọ kí ní oòrùn ti ràn kí wá ní òṣùpá ti yọ lókè ìgbà yẹn ni màá ṣe dúpẹ́ rárá kò sígbà tí àwa ò kì í dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Yorùbá anytime tó bá ti wù wá ni gbogbo nǹkan la dẹ̀ ń dúpẹ́ fún so bó ṣe rí nìyẹn. now àbá mo tún ní bèrè mi so ẹ ti get yẹn báyẹn but segment wo ni àwọn òrìṣà àwọn ifá kankan segment wo náà wà. láàrin ìṣẹ́jú méjì. irúmọlẹ̀ ni wọ́n Olódùmarè ló dá wọn. kí ni history wọn láàrin ìṣẹ́jú méjì. irú ọmọ ilẹ̀ ni wọ́n Olódùmarè mọ wọn bó ṣe mọ pẹ̀lú ilẹ̀ ni so story yẹn mi ò lè kọ́ ọmọ ẹrú ọmọ ọba nìkan ló mọ̀ everybody ló mọ̀ everybody tó bá jẹ́ ọmọ ojúlówó ọmọ Yorùbá wọ́n ti mọ̀ pé irúmọlẹ̀ wà Olódùmarè rẹ̀ dá wọn ni àwọn ló dá tó dá tán wá sórí ilẹ̀ yìí ìgbà tán dẹ̀ ṣe ìgbésí wọn lórí ilẹ̀ tán lọ Michael Jackson wà òòṣà ni jẹ́ kí n ṣàlàyé fún ẹ torí translation ó jẹ́ nǹkan tí àwọn èèyàn máa ń dààmú wọ́n lo ọ̀rọ̀ idol àwọn èèyàn máa ń sọ pé Cristiano Mbappe máa ń sọ pé Cristiano Ronaldo is my idol kò mí pé òrìṣà tí Mbappe sì ni Cristiano Ronaldo Garnacho máa ń sọ pé Cristiano Ronaldo is my idol tó bá score goal gan ó máa ń celebrate bí Cristiano Ronaldo
kò míì pé ó ń jọ́sìn fún Cristiano Ronaldo ṣùgbọ́n ó ń wo àwòkọ́ṣe ẹ̀ ohun tó jẹ́ idol nìyẹn ẹnìkan tá a lè wo àwòkọ́ṣe ẹ̀ òòṣà ènìyàn ìyẹn ẹni tí oríṣà á dá ṣèbí Diego Maradona wà Lionel Messi wà David Beckham wà ṣùgbọ́n Garnacho wo Cristiano Ronaldo pé bọ́ọ̀lù òun ṣe dá ẹnì yìí wo òun ju bí Ọlọ́run ṣe dá ẹlòmíì lọ ó wo òun kó òun máa gbá bọ́ọ̀lù bí ẹni báyìí kó o máa fi ẹni yìí ṣe àwòkọ́ṣe wàhálà ẹ̀ pa òótọ́ lẹ́ ń sọ. tó ó rí ẹ̀rí wà fún ẹ̀ sọ yìí o. ẹni sùúrù so ó dẹ̀ rí as òòṣà tóun kò ń ṣe bí yàwó òòṣà yẹn pé ó jẹ́ nǹkan burúkú kan translation àti àwọn ẹ̀sìn ló yẹ kẹrin bí ẹni burúkú náà jẹ́ kí n sọ kí n kàn fún ẹ ṣó mọ̀ pé bó ṣe wà yìí Tàíbù bó ṣe ń support Barcelona yẹn ṣó mọ̀ pé ó ti fi nǹkan bí wàhálà. kò yé mi o. bó ṣe ń support Barcelona àbí Chelsea àbí Manchester yẹn tá a bá gbé wá sínú religion ṣó mọ̀ pé ó ti fi nǹkan míì mọ́ lọ́hùn torí pé ọjọ́ tó bá na Chelsea ara ẹ̀ máa bàjẹ́ pé báwo ni Mikel Obi ṣe play bẹ́ẹ̀ yẹn kí ló ṣe bọ̀bọ̀ mọ́tà yẹn náà kò dẹ̀ gbá bọ́ọ̀lù yìí dáadáa torí pé òòṣà ẹni àwọn ẹnìyẹn o ti rí tìmù yẹn pé nínú gbogbo tíìmù tó wà ní England o Chelsea ló fẹ́ràn jù ọ̀nà ìgbà bá bọ́ọ̀lù wọn àbí ìlú tó wà sọ̀rọ̀ tó ń sọ yẹ ó tẹ́ ẹ lọ́rùn pé South London ló wà o West London ló wà Tottenham wà ní North London bọ́n ṣe ń gbá bọ́ọ̀lù nínú mo láìkì jù òòṣà ẹnìyẹn ẹjọ́ èyí ó gẹ bá wa mute. ok òòṣà mi pé ẹ téèyàn bá nífẹ̀ẹ́ sí àbí. bẹ́ẹ̀ ni nǹkan téèyàn bá nífẹ̀ẹ́ sí àbí tí ìgbésí ayé ẹnìyẹn àbí àwòkọ́ṣe ẹnìyẹn tó jọ ẹ lójú ẹnìyẹn ni idol ẹ so kì í ṣe Ògún ni first idol àbí ìjà ni the only idol nínú ayé tá a wà yìí a sì ní àwọn idol tó yẹ pé a rí pé oríṣà á dá ẹnì yìí yàtọ̀ nígbà ayé títí ẹ̀ Diego Maradona ó win ní World Cup fún Argentina pẹ̀lú pé ó fi ọwọ́ gbá bọ́ọ̀lù wọnú net àwọn èèyàn dẹ̀ rí pé Maradona bọ̀bọ̀ kúkúrú yìí kò ga o ẹ wo bó ṣe ń gbá bọ́ọ̀ ọ̀nà ìgbà gbá bọ́ọ̀lù ẹ̀ yàtọ̀ ìgbà tí Pepe kí ló ń bọ̀bọ̀ yìí Pepe ni ó gbá bọ́ọ̀ títí ẹ̀ náà àwọn yẹn lọ àwọn David Beckham wá àwọn Cantona àwọn Roy Van Nistelrooy and so on and so forth òòṣà ni wọ́n Fẹlá Aníkúlápó Kútì ó kọrin òòṣà ni Ebenezer Obey òòṣà ni torí pé ní ìgbà ayé tí wọ́n oríṣà wọn dá kì í ṣàwọn nìkan ló wà Nàìjíríà but àwọn ló ń kọ irú orin kan tí gbogbo Nàìjíríà fẹ́ràn bí Ògún ṣe rí nìyẹn bí Ìjà ṣe rí nìyẹn bí Ọ̀ṣun ṣe rí nìyẹn nígbà ayé títí wọn so ànábì tẹ́ ẹ̀ kúnlé lónìí tó bá pẹ́ ọmọ Yorùbá ni tó dẹ̀ wà outstanding tó ní làákàyè tí gbogbo kan tó ń ṣe tó yàtọ̀ síta àwọn ẹlòmíì a máa pè é ní òrìṣà yẹn ń ṣe pé nǹkan burúkú but ẹni tí òrìṣà dá ìyẹn ni pé ní gbogbo Saudi Arabia nígbà tán bíi tó gbé ayé òun nìkan ló dá yàtọ̀ tí ọpọlọ orí ẹ̀ pé so ní Jésù o ní gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tán jọ bí àtàwọn ọmọ tíya ẹ̀ bí òun nìkan ni orí ẹ̀ pé jù àbí ọ̀nà ìgbésí ayé ẹ̀ tó jọ àwọn èèyàn lójú tó ń jẹ́ òrìṣà nìyẹn nílẹ̀ Yorùbá. àwọn tó wà comment section ẹ̀ nìkan ọ̀run èmi ò dẹ̀ gbọ́ nǹkan kan o. ìyá ọyọpọ̀dọ̀ mi ni. ọ̀run ni tòótọ́ ọ̀run o wọ́n bá lórí ẹ̀ mọ́ kábà o. ọ̀dọ̀ mi ni. ọ̀kọ̀dọ̀ mi kan ó kẹ́ ẹ má wọlé bẹ́ẹ̀ ní dandan òun ya ń gbọ́ yìí. so now nígbà tí n tó jẹ́ òrìṣà nìyẹn nítorí náà nígbà táwọn Ògún tán wá sílé ayé wọ́n ṣe nǹkan tó wà outstanding nílẹ̀ Yorùbá. ṣẹlẹ̀ ní comment section ẹ alábòsí ni ẹ máa ṣe ní ìkọ́ ẹgbẹ́ ní pẹ́ ẹ̀rí lékẹ́ máa ṣe. nígbà tí àwọn Ṣàngó tán wá wọ́n ní agbára kan tó wà outstanding táwọn ẹlòmíì ní ìgbà ayé tí wọ́n ò ní wọ́n aṣọ wọn di òrìṣà torí pé òrìṣà wọn dá ni Yorùbá wọ pé Ṣàngó báyìí ń pọ iná lẹ́nu ó níná lójú ní gbogbo ìgbà tó gbé ayé kò sí ẹni tó nírú agbára yẹn torí pé òrìṣà dá ni nítorí náà wọ́n pè é ní òrìṣà irúmọlẹ̀ lòun then ọmọ tó bá tún bí òkè for example náà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àwọn Ọlámídé àwọn Wizkid àwọn Davido yẹn òrìṣà ni wọ́n ní 100 years to come wọ́n máa gbé fọ́tò wọn sí ara ògiri ní àwọn ilé kan tẹ́ máa rí títí láéláé
tamani ta lélẹ́yìí ta ní Davido nìyẹn àwọn táwa fi lò gbà nìyẹn nígbà tá a wà ní kékeré. Example mo ní fọ́tò Tupac ilé tó dẹ̀ worth millions like autograph ni o tó sign. bẹ́ẹ̀ ni Tupac báyìí òrìṣà ni ó ti kú ó ti lọ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá kí ni Ògún fẹ́ràn nígbà tó wà nílé ayé wọn ní epo ni wọ́n máa ń ta fún àgbẹ̀dẹ bóyá onírin lágbẹ̀dẹ ni wọ́n wá ń ta epo yẹn fún jẹ́ kí fún ẹ ní kinní kan kó lè mọ̀ pé wọ́n ti ń ta epo fún Ògún tipẹ́tipẹ́ adẹ̀sí ń ṣèdò ní olónìí ìwọ fúnra ẹ Ṣàyíbù gan òun bọ Ògún lójoojúmọ́ tó o mọ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ ṣé o mọ̀ pé Ògún is the òrìṣà of technology technology dẹ̀ ní í ṣe pẹ̀lú irin tó o bá ti ní ẹ́ńjìn mọ́tò ẹ nígbà tán parí ẹ́ńjìn mọ́tò ẹ kí náà fi ṣe Ṣàyíbù ń gbọ́ mi hello. Ó wà alábòsí ni Ṣàyíbù wà ń bẹ̀ o ó mú tó Ṣàyíbù gbọ́ ó ń gbọ́. nígbà tán ṣe ẹ́ńjìn mọ́tò ẹ̀ tán wọ́n ṣe anti-knocking agent fún ṣùgbọ́n kí anti-knocking agent yóò tó lè wà active torí pé Ògún ló ní wọ́n fi lubricant sí kí ló ń jẹ́ lubricant? Bentley. Yeah, I dey with you. So oil epo la máa ẹ kàn fún mi 1 minute kí n land epo la máa ń pè ní oil yẹn epo la máa fi ń lubricate Ògún kó ba lè act kó lè function kó lè dá wa lóhùn nǹkan tá a béèrè lọ́wọ́ ẹ̀ yẹn àwọn òyìnbó wa ń fi engine oil wọ́n ń dà sínú engine yẹn láti lubricate ẹ̀ so that ó máa lè perform wonderfully. Ògún ló ń bọ̀ yẹn láì fi ọ́ìlì yẹn sí orí Ògún tó wà nínú mọ́tò ẹ yẹn mọ́tò yẹn máa nọ́ọ̀kì ni nítorí náà ọ̀nà ìbọ̀ Ògún kan nìyẹn kò fi ọ́ìlì. ìwọ tó wájọ́ ọmọ Yorùbá tó ń depo sínú mọ́tò kí mọ́tò ẹ lè ṣiṣẹ́ tó o bìlíìfù pé tó o bá ti da ẹ́ńjìn ọ̀yẹ̀ sínú ẹ́ńjìn yìí ó máa nọ́ọ̀kì ni tó o dẹ̀ ń dá sí o ti bọ Ògún torí epo yẹn ọ́ìlì lọ́ìlì ń jẹ́ náà ẹ́ńjìn ọ̀yẹ̀ kí ni òyìnbó ọ́ìlì epo ni epo yẹn là ń dà sínú Ògún àbí sí orí Ògún kí Ògún ó tó lè dáhùn àdúrà wa àti ìwúre wa nílẹ̀ Yorùbá epo yẹn òun náà ni òyìnbó sì ń dà sínú Ògún tá a fi ṣe mọ́tò kí Ògún ó tó ọ̀kadà náà àti engine àti generator ẹ àti gbogbo nǹkan even machine tó fi ń rán aṣọ eléyìí táwa ti lè fi Ògún ṣe kí Ògún kó tó lè ṣiṣẹ́ functionally wọ́n gbọ́dọ̀ fi ọ́ìlì sí géètì tẹ́ ẹ ṣe sẹ́nu géètì yín tẹ́ ẹ bá fi lubricant sí kò ní ṣí mọ́ ó máa jẹ pẹ́tà tẹ́ ẹ bá fi lubricant sí ó máa jẹ ìpẹ́tà ó máa dógún ìpẹ́tà yẹn là ń pè ní pé ó dógún so àwa tá à ń fi epo sí Ògún yẹn kò ń ṣe pé ìṣẹ̀ṣẹ̀ṣe ni ó ti wà tipẹ́tipẹ́ inú ìṣẹ̀ṣe ni and wọ́n ti create technology gbogbo nǹkan yìí ti wà Nàìjíríà ó ti wà nílẹ̀ Yorùbá káwọn òyìnbó tó dé àti ń rọ ọkọ́ àti ń rọ àdá kò síbi tán ti kọ́ wa ní ọkọ́ rírọ àti àdá rírọ nínú Bíbélì àti ń rọ àti mọ̀ pé ọkọ́ là ń rọ la fi ń roko àti mọ̀ pé àdá là ń rọ ta fi ń ṣánko àti ń rọ àwọn ọ̀kọ̀ àwọn ọfà àti ń rọ oríṣiríṣi nǹkan so àwọn àfáà yín tó ń sọ pé à ń pe Ògún lọ́lọ́run à ń pe Ògún lọ́lọ́run à ń pe Ṣàngó lọ́lọ́run à ń pe nǹkan míì lọ́lọ́run yẹn irọ́ ni wọ́n ń pa ìtàn àwọn Fúlàní láti kọ ẹ̀yin ọmọ Yorùbá síra ni òun náà fi sọ pé torí pé ẹnìkan sọ pé ebi Kòrán wọn sọ pé ẹ ń pe ẹnìkan lọ́lọ́run wọ́n bọ òòṣà wọ́n pe lọ́lọ́run ọba wọn à pe Ògún lọ́lọ́run ọba à pe Ṣàngó lọ́lọ́run ọba kò dẹ̀ sí ilé babaláwo tẹ́ ẹ lè dé tán lè sọ pé àwọn ní ojúbọ Olódùmarè tán ti ń bọ Olódùmarè àbí táwọn sọ pé àwọn fẹ́ lọ bọ Ọlọ́run àwọn Ògún dó nígbà tí Àjàyí Crowther ń ṣe translation ẹ̀ ó ṣe àwọn mistake kan ó dẹ̀ fi rú yín lójú ó fi dà yín lójú nítorí pé nǹkan tí wọ́n ní kàn ṣe nìyẹn
ó dà yín lójú pẹ̀lú capital letter God àti small letter God, which is a pure scam ni. Ìyẹn ni capital letter God and small letter God. Kò sí nǹkan míì láyé tó tún ní capital letter G tó bẹ̀rẹ̀ pẹ̀lú capital letter G, bẹ́ẹ̀ capital letter Jesus, J in Jesus and small letter Jesus. Ibi tán ti dà yín lójú nìyẹn. Just for you to turn against your tradition. Òrìṣà là ń pe Ògún nílẹ̀ Yorùbá, wọ́n wá sọ Ògún di God of Iron. Tá bá ti fẹ́ wá kọ God yẹn, wọ́n wá lo small letter God, torí pé àwọn Fúlàní wọ́n fẹ́ kẹ́ gbà pé à ń pe àwọn Ògún yẹn náà ní Ọlọ́run. Wọ́n wá ní God of Iron, God of Thunder. Ẹ jọ̀ọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí tó wà nínú ilé pé tí Ògún bá jẹ́ God of Iron, tí Allah dẹ̀ jẹ́ God, tí Allah jẹ́ Olódùmarè, ṣé a lè pe Ògún náà ní Allah of Iron, ká pe Ṣàngó ní Allah of Thunder, ká pe Ọ̀ṣun ní Allah of fertility? Ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Tá bá ní God ní Allah. ọ̀rọ̀ kò sẹ́ni kan tó gbọ́dọ̀ pe Allah ní God. So ṣe ti rí pé gbogbo nǹkan wọ̀nyí wọ́n mú wá láti kẹ̀yìn yín sí àwọn ọmọ ìyá yín, láti kẹ̀yìn yín síra, láti dá gbogbo pláàni tí àwọn bàbá wa ti ṣe ní dáadáa tán ti ṣe sílẹ̀ Yorùbá, láti bà gbogbo ẹ̀ jẹ́. Tán dídì mú nǹkan yẹn wá fún nìyẹn. Nítorí náà Ṣùáìbù ó ṣáàsùn. So gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí gbogbo yín gbọ́dọ̀ máa mọ̀, láti máa orientation yìí kẹ́ máa fún àwọn èèyàn yìí kán mọ̀ pé ìkà ni wọ́n fẹ́ ṣe fún wa, ìkà ni wọ́n wá ṣe fún wa, ilẹ̀ wa ni wọ́n fẹ́ gbà. Fúlàní ni Ṣàìbù báyìí, ó lo ọmọ Ìwó, a ní kó koríki ilé ẹ̀. Ṣùáìbù wọn ṣàmútù ẹ Ṣùáìbù jà fúnra ẹ báyìí kí Bẹ̀nẹ̀lì fọ̀rọ̀ kọ ẹ lómi ọbẹ̀ lọ́bẹ̀ ẹ̀ kú. Ó ní kí fi oríki ilé ẹ̀. MC. Baba. MC. Yeah, follow me back. I just follow you now. Okay. Ó ní ká fi. Àlàyé. Bẹ̀nẹ̀lì ò parọ́, òótọ́ ló sọ, òótọ́ ni Bẹ̀nẹ̀lì sọ, àwọn ọmọ ẹrú ló pọ̀ jù, Fúlàní ló pọ̀ jù. Sẹ́yìn nǹkan tó wà níbẹ̀ tí a fi ń ṣe mistake láàrin ara wa ni pé àwọn èèyàn ti sọ nǹkan tó wọ́n pè ní Jésù àti Allah, wọ́n ti sọ ọ̀dọ̀ Ọlọ́run tí ó dẹ̀ possible. Gbogbo wọn òjíṣẹ́ wọn jẹ́ fọ́lọ́run. Ẹ tó bá ti ń pe Allah lọ́lọ́run tó dẹ̀ pé Jésù ní Ọlọ́run, dà sí pé òun mọ nǹkan tó ń ṣe nìyẹn. Ní ọ̀dọ̀ ti tèmi, èmi bí ni pé òjíṣẹ́ làwọn méjèèjì jẹ́ fún Ọlọ́run ọba. So you must not someone. Ajogun ni Allah, ajogun burúkú ni. Berlin Ṣùáìbù gbogbo bẹ́ẹ̀ ni wọ́n ṣe lé bíbí sálẹ̀. ẹ fi Ṣùáìbù yẹn sílẹ̀, àwọn ọmọkọ́mọ ni wọ́n sílẹ̀. Nǹkan tí mo fẹ́ ẹ má bínú. So Bẹ̀nẹ̀lì ń sọ̀rọ̀ látàárọ̀, wọ́n wá ń pe Ṣùáìbù pé Ṣùáìbù sọ wà ń bẹ̀ ń kò dẹ̀ sọ̀rọ̀. So náà ní nígbà táwọn ẹ má wọ yàrá yóò yẹ ká mọ̀ pé àwọn ọmọ kìíní yẹn ni. Ìgbà tó pè lọ́mọ kọ́ mọ́ sì lè fẹ́ fún yèyé oge lẹ́sìn. Kó wá fún mi lé sí agbọ́wòtòwòtọ́ mi Èkó lè ní. Kó lọ sórí kí ní ọmọ Èkó. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ, Ṣùáìbù àjírí ló ń jẹ́. Nǹkan tí fẹ́ sọ fún ẹ ni pé ìgbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ lẹ́ẹ̀kan wípé ìwọ ń sọ fún ẹ pé báwo ni àwa oníṣẹ̀ṣe ṣe máa ń ṣe àdúrà tiwa, ṣó ti yẹ. Wọ́n sọ fún ẹ dáadáa, but kó lè kùn kí n sọ fún ẹ ni mo ṣe kọ́ mọ̀. Tí a bá jí láàárọ̀, a fi ọwọ́ wa méjèèjì a fi gbá orí wa mú. A ní Olódùmarè ọba àjíkí, Olódùmarè ọba àjígẹ̀, Olódùmarè ọba jí fọjọ́ ṣe ohun gbogbo dáradára. Orí mi gbè mí, ẹ̀dá mi wà lẹ́yìn mi, ṣàánú fún mi, jẹ́ n rí ná, jẹ́ n rí lò. Wàá wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àdúrà fáwọn ọmọ ẹ̀ náà. Àwọn ò dẹ̀ kí n kọjú síbi kankan. Kò síbi tá a ti lè dúró pé Olódùmarè. Ṣé ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn? Orí mi
orí. ẹ ṣe mo dúpẹ́ fẹ́ bèèrè ọkàn kí bàbá Benny kan tó lọ nínú nǹkan tó sọ lẹ́ẹ̀kan ni pé àwọn Ṣàngó yìí àwọn kìíní ẹni òrìṣà ni wọ́n ẹni tó ríṣà dá ni wọ́n. bẹ́ẹ̀ni. tí àwọn èèyàn wá kìíní tó wá rántí. a ní kò yé máa pa àwọn kìíní ní kèfèrí Islam gan kèfèrí ni. àwọn gangan náà ẹni sùúrù bọ̀dá ẹni sùúrù ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀ máa ń sọ̀rọ̀ Islam fún yín èmi tí mi bá yín sọ̀rọ̀ alájà ni mí mo máa ń lọ àjì tí ọmọ mi máa ń rán mi lé mi ò lọ mọ́ torí pé kí ni sórí nǹkan ibi tó ó pé àwọn òòṣà wa ní kíní ìyá máa sọ àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Mẹ́kà yẹn máa sọ fún ẹ bọ̀tẹ́mi bá sọ fún ẹ ní mo lọ sọ̀yọ̀ ní sùúrù ok ẹ̀yin ará mi ní oníṣẹ̀ṣe ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọ̀nà àwọn kì í ṣe ẹbọ ẹ̀dẹ̀ kì í ṣe ẹbọ tábà máa lọ sí àjì wọ́n ní ká fárun abẹ́ wa wọ́n ní afárun orí wa ọlọ́run fẹ̀lẹ́ ọtí ẹ má gbọ́ mi o a ní ká fa nǹkan tó ń ṣe sọ. àlàyé dákẹ́ jẹ́ kí ìyá yìí sọ̀rọ̀ farabalẹ̀ kó jẹ́ kó sọ̀rọ̀ jàre á ṣe jàtijàti. ihun tó ṣe ní Mákà àṣírí ẹ̀ nìyẹn o Mákà márùn nítorí wọ́n ní Mákà márùn àwọn kinní yìí ló ń sọ bẹ́ẹ̀ o àwọn ọmọ Fúlàní burúkú yìí má pè mí jẹ́ sọ̀rọ̀ fẹ́. Ṣàìbù farabalẹ̀ náà jẹ́ kí ìyá yìí sọ̀rọ̀ náà má má ṣe jàtijàti náà farabalẹ̀ kó gbọ́ ọ̀kan lọ́fẹ́ sọ wọ́n sọ tiẹ̀ náà. ó fẹ́ dárọ̀ yẹn mọ́ mi lẹ́nu ni kò dẹ̀ lè rí dá mọ́ mi lẹ́nu ṣó ti yé wọ́n á ní ká má gbọ́ mi o wọ́n á ní ká fa irun wa gbogbo irun ara wa abẹ́ àbíyá káré ìkànnà wa ṣọ́rọ̀ mi yé kí ló fi yẹn ṣe kí n tu tán. ẹ tẹ́ ń kó fún wọn ní sọ́sọ́ sún jẹ ni Ṣàìbù ní òde ní sùúrù náà kí àyè sọ̀rọ̀ náà bá lè ṣe jàtijàti báyìí náà. tó bó yẹ èmi ò mọ bá àwọn pẹ́rẹ́ǹtì àwọn èèyàn ẹ tó lọ ṣe èmi tó ń bá sọ̀rọ̀ yìí ìlú ìbò ni mo ń gbé o ní sùúrù dákẹ́ inú ẹ̀ èmi tó ń bá sọ̀rọ̀ èmi tó ń bá mọ̀ mi ṣó ti yí ẹ mi tiẹ̀ fẹ́ kó mọ̀ mi torí orúkọ wa kọ́ ló fi ń gba Ṣàìbù ẹ sì ẹ̀yàn máa ń wà bẹ́ẹ̀ tó ní làákàyè ni èèyàn ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ tó ń já sínú ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ báyìí. ẹ má blame ẹjọ́ ọmọ Yorùbá nìkan ló máa ń dákẹ́ tágbàlagbà bá ń sọ̀rọ̀ tó kan Fúlàní. Irọ́ ó mọ̀ pé ìyá yẹn ti fẹ́ tó àṣírí ni ó mọ̀ pé ìyá yẹn ti fẹ́ tó àṣírí àwọn mùsùlùmí olórí burúkú ni wọ́n bá yẹn máa ń ṣe bí olórí burúkú. Ọbaṣọlá gan ó máa mọ̀ Ọbaṣọlá o ṣóyè ọmọ ọba ló ń sọ̀rọ̀ mi ò fẹ́ dárúkọ mi bí tán ṣó ti yé sórí àwọn tọ́nà àwọn mùsùlùmí irọ́ ti pọ̀ jù nínú ẹ̀sìn yẹn mo ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ìyá. Ọbaṣọlá lárí ẹ̀ẹ́dà pàṣíwájú ti lọ sùn máa fi ń ṣe moderator sí. ṣó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn wọn ní àwọn kan ẹlẹ́bọ bọ̀tẹ́lẹ̀ bọ́ lẹ́yìn náà nà gbogbo irun tẹ̀ ń gbà tẹ́ máa kó sọ́wọ́ ẹni tó lídìí yín níbo lẹ́ ń kó lọ tẹ́ bá ní ẹ̀ ń lọ Mẹ́kà àdàbí tó tí ó bá jẹ́ pé mi ò ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ má bínú wọ́n tún máa ń fárun wọ́n máa ń fá irun wọn wọ́n máa ń gẹrun wọn. bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin máa gẹ máa ní kó lọ tètè kó máa gẹ wọ́n gbọ́dọ̀ tó bá wá ṣe é tán ẹ máa gbọ́ mi èékánná wa kan nǹkan kan gbọ́dọ̀ yọ ọ́ lẹ̀ kó tún gé lára àyàn mọ́ tó bá ti fa tó ti rí èékánná ẹ̀ tó ti kó papọ̀ fún wọn lẹ́yìn ìyẹn tó bá fi dé Mẹ́kà ó gbọ́dọ̀ ní èékánná ẹ̀ kan ó gé ó rẹ́ àbí kí ó kọ́ aṣọ tó ń lórí burúkú ni most ẹ̀yìn kìíní ẹ kàn máa sọ̀yàn lẹ́nu ni ẹ ní jẹ́kẹ́lẹ́sìn ṣẹ̀ṣẹ̀ ó ní àwọn ọ̀gá yìí ti sọ pé ẹ ṣe ti yín káwọn náà ṣe ti wọn kí ló dé ṣé ká máa tún gbogbo nǹkan tí ò yẹ ká máa tún bí ni ó ṣe jẹ́ nìyẹn. ìyá mi ẹ tu ẹ lámọ́lẹ̀ ẹ jọ ẹ lámọ́lẹ̀ kó lórí burúkú làwọn mùsùlùmí yìí o. bàbá mi ọ̀pọ̀lọpọ̀ láì nǹkan tó máa ń fa kófẹ̀ láàrin tí nǹkan fi máa ń fa fáyẹ̀sì nìyẹn tí wọ́n bá ń sọ báyìí káwọn èèyàn. alábòsílẹ̀ yẹn dákẹ́ èwo lọ́wọ́ alábòsí bẹ́ẹ̀ kí ni àbòsí tí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ education matter dìgbò tó bá dẹ̀ ti kò lọ nǹkan fáwọn èèyàn ó matter
kò ní ìdíkú ẹ máa mọ ẹ̀gbọ́n alábòsílẹ̀ yìí ṣekúṣẹyẹ nìyí ẹ̀yin ògbésẹ́jú kan ṣekúṣẹyẹ nìyí ṣekúṣẹyẹ nìyí. báwo ló jẹ́ ṣekúṣẹyẹ ọ̀nà wo mo fi jẹ́ ṣekúṣẹyẹ sọ́nà ọ̀nà wo mo fi jẹ́ ṣekúṣẹyẹ. ṣe bá bò sí ṣe bí ẹ̀gbọ́n nìyẹn náà ẹ̀jẹ̀ máa ń bú kí ló dé tẹ̀ ń bú àwọn èèyàn oníṣẹ̀ṣe tẹ̀ ní ẹlẹ́bọ ni wọ́n nínú yín ti sọ ẹni mọ̀dá fóògùn ògùn tẹ̀dẹ̀ lọ fi ṣeré yẹn ògùn máa ń jà kíákíá ni. yeye oge yeye oge yeye oge àti fa Mr. President ẹjọ́ èèyàn máa ń gbé wọ́n lèèyàn máa ń pé gbọ́n ni ẹ̀dó àti fa ọ̀rọ̀ igun o wọ́n lèèyàn máa ń pé gbọ́n ni èèyàn pé kọ̀ tí wọ́n bá ń fa fáàtì jáde nínú ọ̀rọ̀ kò nídìí kéèyàn wọn kó gbogbo èèyàn papọ̀ all figure is not equal. olórí ibú gbogbo àwọn muslim yẹn ṣé tó pé àwọn tó jẹ́ pé olórí muslim ẹ̀gbọ́n àwọn ẹkú ọgbẹ ẹ má máa ṣàbòsí ẹ má máa ṣàbọ̀ ẹkú lórí àbòsí àwọn òṣèkókó láàrin àwọn èèyàn gidi ló ń sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ tó mọ́kànlá wá tí wọ́n bá sọ̀rọ̀ tó make sense tí wọ́n bá sọ̀rọ̀ tó make sense ẹ̀sìn tó bá ń sìn kò máa sí nǹkan tẹ́nìkan bá ń ṣe tẹ́nìkan bá jẹ́ muslim kò mí pé gbogbo èèyàn tó jẹ́ muslim ló ní bàjẹ́ tẹ́nìkan bá jẹ́ kírísítẹ̀ kẹ́tẹ́ gbogbo kírísítẹ̀ ló ní bàjẹ́ tẹ́nìkan bá jẹ́ aládàá ṣe kẹ́tẹ́ gbogbo aládàá ṣe ló ní bàjẹ́. èèyàn máa ń mẹ́kì kan wọ́n mẹ́kì ẹ̀sìn wọ́n ń lọ ṣe ìtọ́páwò yẹn. láàrin ẹ jẹ́ kí ẹ lọ́wọ́. wọ́n ò mẹ́kì pé kí wọ́n mọ àbíṣe àwọn èèyàn. ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ Ṣàìbù lọ. ẹ má bínú. Mr. Ṣàìbù màtíyín lájọ ń sọ̀rọ̀ lọ so mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin tẹ́ pé à ń sin irin à ń sin igi à ń sin òkúta yẹn àwọn Saudi gangan ló ń bọ òkúta tó ń bọ oòrùn tó ń bọ òṣùpá nítorí gbogbo mọ́sálásí yín òun lẹ ya òṣùpá sí lókè torí pé òṣùpá ni ẹ̀ ń bọ tí ẹ bá ti jí láàárọ̀ ó ní aago tó gbọ́dọ̀ lù kẹ́ ẹ tó lè gbàdúrà torí àsìkò yẹn ni òṣùpá yín máa ń gbàdúrà tí ọ̀sán bá ti pọ́n ó ní iye aago tó gbọ́dọ̀ lù kẹ́ tó lè gba àdúrà torí oòrùn ló ń kọ̀ntrólù time tẹ́ ń gba àdúrà sí òun tó bá ti di ìrọ̀lẹ́ ó ní time tó gbọ́dọ̀ jẹ́ kẹ́ tó lè gba àdúrà sóṣùpá àtò oòrùn yẹn then tẹ́ bá fẹ́ gba àwẹ̀ yín ó níbi tí ọjọ́ gbọ́dọ̀ dé lókè ẹ gbọ́dọ̀ rí òṣùpá kẹ́ tó lè gba àwẹ̀ tí òṣùpá yẹn náà ò bá dẹ̀ tún yọ ẹ tún lè túnu àwẹ̀ gbogbo nǹkan yẹn fi hàn pé òṣùpá ni ẹ̀ ń sìn àti oòrùn nítorí náà tẹ bá rí àǹjàrá yín tẹ lọ ń fẹnu kan òbò ẹ ẹjọ yìí yóò gẹ bá wa mute ní Mẹ́kà wọ́n ti ń tàwáàfù ní Kaaba tipẹ́tipẹ́ nígbà tó yẹ pé ilé àwọn òòṣà ni kí wọ́n tó bí Muhammadu rárá ni wọ́n ti ń tàwáàfù. ẹjọ ẹ bá wa mute ẹjọ ọmọ adé. bẹ́ẹ̀ni ilé bàbá mi ẹ kú orin yẹn dùn o. Yes ma. Mo gbádùn orin ẹ̀yẹn káre bàbá mi kò ní bàjẹ́ fún ẹ. Yes ma ẹ ṣé ma. So yes ma ẹ ṣé ma. So Ṣàìbù wọ́n ti ń tàwáàfù ní Kaaba nígbà tó yẹ pé gbogbo Kaaba yẹn ilé òòṣà ilé ṣìgìdì ni nínú àdìtì kan wọ́n sọ pé wọ́n máa ń sin òkúta tí àwọn dẹ̀ ń sìn yìí wọ́n ń kó o jọ tí òkúta yẹn ò bá tá bá ti rí òkúta tuntun míì wọ́n máa pààrọ̀ ẹ̀ pẹ̀lú òkúta tí wọ́n ń sìn tẹ́lẹ̀ wọ́n kó òkúta tuntun wá ṣùgbọ́n tí wọ́n bá ti rí òkúta wọ́n á gẹ̀ẹ́tì ilẹ̀ erùpẹ̀ ilẹ̀ wọ́n á fi mọ ṣìgìdì yìí ni àwọn yóò wá pa àgbò tàbí àgùntàn lé lórí tí wọ́n sì máa tàwáàfù káàkiri ẹ̀ ní Kaaba nítorí náà nǹkan tí wọ́n ti ń ṣe kí wọ́n tó bí Muhammadu ni ṣùgbọ́n nígbà tí ó mú Islam wá ó lé gbogbo àwọn ẹlẹ́bọ tó kù tí wọ́n jọ ní ṣìgìdì àti nǹkan tí wọ́n ń sìn sínú Kaaba ó lé gbogbo wọn lọ àwọn yẹn ló bá jà àwọn yẹn ló gbọ́ pé àwọn ẹlẹ́bọ ló bá jà ó ṣẹ́gun àwọn ẹlẹ́bọ gbogbo wọn ló jọ ń rú ẹbọ yẹn tẹ́lẹ̀ àtàwọn bàbá ẹ̀ Allah yẹn ní ṣìgìdì ilé àwọn Muhammadu torí bàbá Muhammadu ò kì í ṣe Islam ìyá ẹ̀ ò kì í ṣe Islam bàbá ẹ̀ ò kì í ṣe Islam Allah ni wọ́n máa ń sìn Allah yẹn ni òsìgìdì tí wọ́n máa ń sìn nínú Mẹ́kà nínú Kaaba tó òun náà fi sọ bàbá Muhammadu ní Abdullahi tó mì ní ẹrú Allah ṣé tó bá pẹ́ Allah ni Ọlọ́run
tí àwọn òde kì í believe nínú ọlọ́run ṣé wọ́n máa wá sọ ọmọ wọn ní Abdullah ni ìyẹn ẹrú ọlọ́run ẹrú Allah ni wọ́n sọ torí pé Allah yẹn ní ṣìgìdì ilé wọn nítorí náà ṣìgìdì yìí ni wọ́n bọ ìgbà tí Muhammadu wá dàgbà ó wá ní ọwọ́ wọn ti tẹ ẹ̀kú ìdá o òun fẹ́ béèrè ikú tó pa bàbá òun pé Allah yìí ni Akbar ìyẹn ni pé òun ní ṣìgìdì tí ó jẹ́ the greatest ní gbogbo Mẹ́kà Allah yìí ni òun ni Akbar àwọn aráàlú ẹ̀ wá ní báwo ló ti máa sọ pé Allahu Akbar pé Allah yìí ni Akbar ìjà wa bẹ́ láàrin wọn pé òòṣà tiwa ó tóbi jù òòṣà tiẹ̀ lọ ṣìgìdì tiwa ó tóbi jù ṣìgìdì tiẹ̀ lọ ó ní láyé ó ní Allah nìkan ni Akbar ó ní tán bá dẹ̀ gbà kí Allah ó jẹ́ Akbar ogun máa ṣẹlẹ̀ ìgbà yẹn ni àyà yẹn sọ tó dára sọ pé káwọn fi tiwọn ṣe tiwọn o kóun náà fi tòun ṣe tòun pé ẹ má bu ọlọ́run wọn ìyẹn ni pé àwọn ọlọ́run míì sì tún wà kì í ṣe pé Allah yẹn nìkan lọ́lọ́run ṣùgbọ́n ohun tí Muhammadu preach ni pé Allah nìkan ni kí gbogbo àwọn olóòṣà Mẹ́kà kan believe nínú ẹ̀ nítorí náà Abdullah ni bàbá ẹ̀ ẹrú Allah ni torí Allah yẹn ò kì í ṣe Olódùmarè kò dẹ̀ kì í ṣe ọlọ́run ṣùgbọ́n ṣìgìdì ilé wọn ni ilé dàdẹ̀ ń wò ká tó sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá ìwọ báyìí gẹ́gẹ́ bí Ṣàìbù o ò lè sọmọ ẹ ní Ifá lérè torí o gbà pé wọn kì í ṣe onífá níran ẹ o ò dẹ̀ believe nínú Ifá àwọn ọmọ tó máa sọ náà àbùdù náà ni wàá sọ wọn Abdullah Sherifat kìíní kan so Allah yẹn ni bàbá Muhammadu believe nínú ẹ ìdí tó fi sọ ọmọ ẹ ní ẹrú Allah nìyẹn so Allah yẹn ni Muhammadu wá gbé kaga pé Allah yẹn ni Akbar ní gbogbo Mẹ́kà ogun wa bẹ́ pé Káàbà yìí àtijọ́ kó òòṣà sínú ẹ̀ tẹ́lẹ̀ ni báwo ni wàá ṣe wá tí wàá sọ pé Allah ti tiẹ̀ ni Akbar ṣe ń gbọ́ ogun wa bẹ́ ibi tán ti bẹ̀rẹ̀ ìjà nìyẹn ó dẹ̀ jáde kúrò ní Mẹ́kà ó lọ ìgbà tó máa padà dé tó kó ogun dé ó bá gbogbo wọn jà wọ́n ja gbogbo ogun yẹn ó pa wọ́n run ó ṣẹ́gun wọn ta ni ọmọ ọkọ tá kó ogun ja ìlú bàbá ẹ̀ nílẹ̀ Yorùbá báyìí a gbọ́ pé Àfọ̀njá jà kinní kan jà wọ́n lọ kógun jà lọ́rin wọ́n kógun jà kinní kan ṣé o ti gbọ́ pé ẹnìkan wá kógun jà ìlú ara ẹ̀ rí pé ọmọ Ọ̀yọ́ kan ó wá kó ogun jà ìlú Ọ̀yọ́ ó máa lọ kógun jà lúmíì ni ṣùgbọ́n Muhammadu gẹ́gẹ́ bí ọmọ àlè tó jẹ́ ó lọ sí Mẹ̀dínà ó ṣẹ̀ṣẹ̀ tó wá padà wá kó ogun jà àwọn ará Mẹ́kà wọ́n wá lọ ṣẹ́gun Mẹ́kà ó kọ́ńkà Mẹ́kà ó wá kó gbogbo òòṣà tó kù sí Mẹ́kà ó lé gbogbo wọn dànù ó wá gbé ṣìgìdì Allah yẹn ọlọ́wọ́ ọ̀tún méjì ó wá gbé wọnú Kàábà òun ló wà nínú Kàábà tẹ́ ń forí balẹ̀ fún tó bá ní irọ́ ní ọ̀rọ̀ tí mo sọ yìí béèrè lọ́wọ́ ara ẹ̀ pé kí nìdí tá fi gbọ́dọ̀ fèsì Kàábà ká tó kírun kí nìdí tá gbọ́dọ̀ fèsì ibì kankan pàtó ká tó kírun tó bá pé Ọlọ́run yìí gbogbo àgbáyé ló wà anywhere ló wà ọ̀run ló wà gbogbo ibi ló wà béèrè lọ́wọ́ ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí onílàákàyè pé kí nìdí tí mo fi gbọ́dọ̀ fèsì Kàábà yẹn torí pé inú ibẹ̀ yẹn ni Kàábà yẹn ni ó ń gbé tẹ́ bá dẹ̀ dé Kàábà ẹ máa sọ pé lọ́lá ilé Ọlọ́run yìí ṣé o gbà pé Ọlọ́run ní ilé Ọlọ́run yẹn Mẹ́kà ló dẹ̀ ń gbé ṣé ó ṣe làákàyè fún wọ dánìkan ro o pé Ọlọ́run tó dá ìwọ sí Nàìjíríà yìí báyìí ń sìn ilé ẹ̀ Mẹ́kà ló wà pé ilé ẹ̀ o Mẹ́kà ló wà ẹ lọ rúùmù kan so pé Mẹ́kà ló wà ẹ máa wá débẹ̀ wá ní lọ́lá ilé Ọlọ́run yìí o òun lẹ fi tọrọ oore fún ara yín kinní kan ò ṣe kinní kan kinní kan ò ṣe kinní kan sọ̀rọ̀ mi yóò yé so ibẹ̀ ni Allah yẹn ń gbé dẹ̀ wá béèrè question pé tó bá yẹ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí Muhammadu tó ní àwọn ẹlẹ́bọ ń ṣe nígbà yẹn pé nǹkan tí ò dá tọ́lọ́run ò fẹ́ ni kí ló dé tí òkúta Àǹjàrá yẹn kí ló dé tí wọn ò gbé kúrò ní Mẹ́kà question number 1 kí ló dé tẹ̀sí ń pa àgbò àtàgùntàn tí wọ́n ń pa tawaf kí ló dé tẹ̀sí ń tawaf káàkiri Mẹ́kà káàkiri Kàábà nígbà 7 àwọn òkè tẹ́ ń gùn tán ti ń gùn before kan tó bí Muhammadu kí ló dé tí ò pa àwọn àṣà ẹlẹ́bọ yẹn rẹ́
Ṣàìbù ṣe wà pẹ̀lú mi. bàbá yìí máa sọ̀rọ̀ lọ ẹ tó bá fẹ́ gbọ́ ẹ tó bá fẹ́ mú mọ̀ gbọ́ Ṣàìbù onídáyín lóhùn sí i kò ní dáyín lóhùn sí i. gbogbo nǹkan wọ̀nyẹn now ẹni pé ilé òòṣà ni tẹ́lẹ̀ báyìí ó ti wá di ilé Allah ó ti di ilé Ọlọ́run pé gbogbo nǹkan tí àwọn òòṣà yẹn ni Muhammadu ti parẹ́ kò sí kankan nínú ibẹ̀ mọ́ kí ló wá dé tẹ̀sí ń lo ilé òòṣà yẹn àti ilé Ọlọ́run tó yẹ pé Ọlọ́run ló ní ilé yẹn tí òun ṣe Allah. Àṣírí. Allah nìkan ló ń gbébẹ̀ báyìí òun nìkan ni Akbar ìyẹn ni pé òun ló tóbi jù ní gbogbo Mẹ́kà òun sì lẹ́sìn lọ ń forí balẹ̀ fún ìgbà kan lọ́dún náà máa ń tu nígbà àjì tá bá ti tu báyìí ajogun ni ó ń mu dẹ́ndẹ́ ẹ̀jẹ̀ èèyàn ẹ máa wá kú lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ á mu ẹ̀jẹ̀ yín á mu ẹ̀jẹ̀ yín á mu gbogbo ẹ̀jẹ̀ yín lọ tá bá ti túlẹ̀ chain náà fi ń de mọ́lẹ̀ sínú Kaaba ọwọ́ ọ̀tún méjì ló ní ó lójú kò lè sọ̀rọ̀ ó nímú kò lè gbóòórùn ó lẹ́nu kò lè jẹun ó létí kò lè gbọ́ràn ṣìgìdì Allah. So ẹ̀yin èèyàn yìí ẹ máa béèrè question ẹ máa ní ìrònú jinlẹ̀ ilẹ̀ Yorùbá ní ọ̀tá ní target àwọn Fúlàní wọ́n ti fẹ́ àwọn obìnrin wa bíi mọ́mi Ṣàìbù tó wà lórí òkè yìí wọ́n ti fún wọn lóyún ìgbà tó dẹ̀ ti fún wọn lóyún wọ́n ti bí ọmọ ẹrú jọ sí àárín wa wọ́n ti bí àbìlù ọmọ wọ́n ti bí jọ wọ́n ti wá ń sọ èdè Yorùbá lẹ́nu so wọ́n ti wọ̀ wá lára. bí Ajani Bello náà wà lára wọn. gbogbo wọn ẹ̀wọ̀n kí irú bàbá Ajani Bello tán bá ń sọ̀rọ̀ á ní ọ̀nà òkè wa lọ́hùn ṣe ẹni wúmọ̀ tán gbé wá síbí lẹ́ẹ̀kan ẹni bóyá sọ̀rọ̀ ó ní Olódùmarè yín kò sọ pé Olódùmarè tòun ó ní Olódùmarè yín tán bá ti fẹ́ ṣe wá sí wọn ní ẹ̀yin Yorùbá wọn ò ní sọ pé àwa Yorùbá. ẹ ti mọ̀ pé Fúlàní ni wọ́n. tó ẹ ti mọ̀ pé Fúlàní ni gbogbo wọn tẹ bá fẹ́ bìlíìfù kan tí mo sọ lónìí ẹ rìn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá kẹ máa béèrè ìmáàmù wọn ẹ lè rí ọmọ Yorùbá ẹyọ kan tó ṣe ìmáàmù nílẹ̀ Yorùbá ẹnu mi lẹgbẹ́ gbọ́ kò sí ọmọ ilẹ̀ Yorùbá kan tó lè ṣe ìmáàmù nílẹ̀ Yorùbá gbogbo ìmáàmù wọn Fúlàní ni gbogbo wọn àbí mixed so wọ́n ti wọ̀ wá lára tán wọ́n ti tàn wá mùsùlùmí tẹ bá rí tí ò pààyàn tí ò gérí tí ò sọ pé ẹ̀mí jàgídíjàgan wà nínú ọmọ Yorùbá ni ó dẹ̀ sì ní ìwà ọmọlúwàbí tán fi kọ́ nílẹ̀ Yorùbá yẹn Yorùbá pa òwe wọn bọ̀ wọ́n ní ìlú tó bá ń tòrò mùsùlùmí ibẹ̀ ò tí pọ̀ tí mùsùlùmí ibẹ̀ bá pọ̀ wọ́n máa gé ni lápá wọ́n máa gé ni lẹ́sẹ̀ wọ́n máa bẹ́ ni lórí wọ́n jẹ oyè agérí ẹni tí ò sunwọ̀n lọ so ẹ̀yin èèyàn wa a ti fún yín ní chance láti choose nínú àtórí ẹni tí ò sunwọ̀n ṣe àti agérí ẹni tí ò sunwọ̀n lọ ọ̀kan lè máa mú bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ó lẹ́ni tí ò bá ti gbàgbọ́ nínú òun tí ò gbàgbọ́ nínú ṣìgìdì ilé òun ẹ̀bẹ́ orí ẹ̀ ẹ̀gẹ́ lápá ẹni tó bá ti ń ṣe ọ̀tá Ọlọ́run ǹjẹ́ ẹnìkan lè ṣe ọ̀tá Olódùmarè tó dá wa nílẹ̀ Yorùbá kọ́lọ̀ wá ní ọ̀tá òun rèé Olódùmarè ọba atẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fẹ́fẹ́ tí sàgbéjì omi Olódùmarè ọba àjíkí ọba àjíyìn òpábídà sọ́bídìrẹ́ ọba lánàá ọba lónìí ọba títí ayé ọlọ́wọ́ gbogbo tí ń yan ọmọ ẹ̀ lọ́fìn ǹjẹ́ a rí ẹnìkan tó lè sọ̀tá ẹ̀ ṣùgbọ́n Allah máa ń lọ́ta a ní ọ̀tá òun làwọn eléyìí o nínú Kòrán tán wá fẹ́ wá tà fún wa tán ní ìbọ̀rìṣà ò dáa ẹ má máa kẹ́pọ̀ sórí Ògún ẹ má bọ Ṣàngó pẹ̀lú àgbò mọ́ láti bẹ̀rẹ̀ ìwé yẹn dé òpin kò síbi tó sọ pé ẹ nífẹ̀ẹ́ ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ara yín kò síbi tó ti ní ẹ̀yin èèyàn yìí o ẹ ṣe dáadáa sí àwọn èèyàn tí ò bá ti ń ṣe Islam. ní ibo. látòkè délẹ̀ ẹni tí ò bá ti ṣe Islam ẹ pa wọ́n ẹ gé wọn lápá ẹ bá wọn jà ẹ gbógun tì wọ́n ni wọ́n sọ. ẹ ti máa gbẹ́yọ̀ kan ẹ fokó sóbò wọn ẹ tún dẹ́pọ̀ bò wọ́n. so
sikad o lè wá sókè gbogbo ẹ̀ ló wà nínú àdìsí yín ó dẹ̀ wà nínú Quran tó ń bè pé bo ni mo ti learn story yìí brother ẹ wá sókè a máa ṣí fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀yin fáyín lẹ́ẹ̀ máa fẹ́ nu ara yín ká inú Quran ló wà kì í kàtẹ́gbàgbé àdìt báyìí ó wà nínú Quran directly pé ẹ pa wọ́n ẹ bá wọn jà àwọn Fúlàní ti wá wọ̀ yín lára débi pé wọ́n sọ pé ìtàn tó kà yẹn àyà kan ó ní kan tó jẹ́ kí àyà yẹn ó sọ̀kalẹ̀ ogun kan ló ń jà àwọn kan ló ń gbógun tì í Muhammadu ò báyàn jà àwọn èèyàn ló ń bá jà kò báyàn jà ó jagun Bádírù ó jí pátá kò báyàn jà ó jagun eléyìí ó pa èèyàn kan tó ṣe mọ́rì lọ́jọ́ wedding ẹ̀ ó pa ó fagídí bá sùn. ó tún dọ́mọ ékeré ní 9 years old. kò báyàn jà ó jagun eléyìí ó kó wọn lẹ́rú ó ṣoríṣiríṣi ẹ má jẹ́ ká máa parọ́ tọ́ra wa. tẹ̀kúyà tán kọ́ yín nílé kéwú ni pé ẹ lè pa irọ́ o láti fi tún ẹ̀sìn Islam ṣe kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. so Sikadi ẹ lè wá sókè kẹ wá ṣàlàyé fún wa so gbogbo nǹkan tẹ́ ẹ sọ òsàmélòó lẹ̀ ń sìn ń fẹ́ kẹ́ kórìíra wa ní ẹ̀gbọ́n àtàbúrò dẹ̀ ní gbogbo wa ọmọ ìyá ni àwa àti yín mi ò pa irọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí ni mo ní ẹ̀rí fún gbogbo ẹ̀ ló wà nínú Quran àti àdìtì tí àwọn sàábẹ́ ànábì àtàwọn ará Saudi Arabia kọ kò ń ṣàwálà kọ́ mi ò kọ àdìtì rí. Benelu hindu gan ẹ̀gbọ́n tàbúrò náà àti muslim hindu mo bọ́ ọmọ Nepal tí mo bá ní bíbá Amẹ́ríkà mo wà ọmọ Nepal wọ́n jọ wà ń bíbá yìí tó jẹ́ pé irun ẹ̀ wọ́n máa ń lọ sẹ́yìn báyìí ní tó jẹ́ pé hindu ni wọ́n ṣe understand so nǹkan tí mo ṣe believe muslim mọ́ nìyẹn mo lè parọ́ fún yín Amẹ́ríkà mo wà ń bíbá yìí nǹkan tí mo ṣe believe anything religion that is why I don't believe I'm not a religion person for real. nǹkan tí mo sọ nìyẹn o tí nǹkan tẹ́bí náà sọ nìyẹn pé belief inú religion kan is taking us to wrong way tí ẹni yẹn ń pè mí ní ṣekúṣẹyẹ. ẹ̀gbọ́n mi ẹni sùúrù tó bá ti dárúkọ Islam bá ara yín máa ń gbóná kí ló dé tára yín ṣe ń gbóná. I'm not follow that mi ìtẹ̀lé pé ọ̀rọ̀ Islam or no Islam. President were you born Islam? Of course, yeah. Oh, boy. Ṣé ti rí sí. Ẹni sùúrù láàrí àgbègbè kò easy ẹjọ́ àwa náà Christian náà bí wa a máa ti wàásù a ti gbé báàgì a ti gbé umbrella lọlé onílé a ti jèrè ọkàn àwọn èèyàn fún Jésù nígbà tá a wà nínú ayé nínú ẹ̀sìn parun a ti judge àwọn èèyàn pé wọ́n máa lọ ná a ti judge àwọn èèyàn pé ẹjọ́ ẹ bá wa máa mute ẹjọ́ ká lè gbọ́ra wa yé. All right, keep moving please keep moving. ẹjọ́ àwọn kí power tap ẹjọ́ power tap yìí ò lọ ẹjọ́ Soski à ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ mute ẹjọ́. So àwa náà a ti wà nínú situation yìí kò easy fún wa láti fi kò easy fún wa láti change ẹ̀sìn yìí lójijì. wàhálà yẹn ti padà drop and gbogbo ọ̀rọ̀ ó ṣàǹfààní ọ̀rọ̀ tí Benelli sọ látàárọ̀ yẹn ó ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn. Yes èèyàn máa ń pé pọ̀ ni. ọba Ṣọlá moderator ní ẹjẹ bá ti ní pé kò rí kíní ẹ mú tàbí kẹjá bọ́ọ̀lẹ̀ simple. So Mr. President ẹ̀yin tẹ́ jẹ́ Muslim tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń rí àwọn òótọ́ yìí ní 2024 mo gbà pé ó possible kó jẹ́ pé 40 years ago ni ẹ ti wà nínú ẹ̀sìn yẹn tí ẹ dẹ̀ rí àwọn àléébù kankan tábà wá ń ka àléébù ẹ̀sìn wọ̀nyí síta ẹ máa tún nídà tí tún rò pé ṣó lè jó òótọ́ ṣá káwọn ẹni mọ̀ kan tó ń sọ àbí torí pé wọ́n kórìíra wa. kò sí bóyá èèyàn ronú bóyá ó jó òótọ́. ó ṣe èmi fúnra mi gbà tí mo dé di ifá so gbogbo wa náà làwọn ọ̀hún ṣe wà níbí ìṣá ṣùgbọ́n ẹ wo ǹjẹ́ ẹ̀sìn yìí ti ẹ̀fà ní gbogbo ilé kí ó tẹ́ ẹ lọ áàjì tẹ́ ẹ lọ ǹjẹ́ wọ́n ti ẹ̀fà sọ fún yín kẹ́ fẹ́ràn ẹlẹ́bọ rí Mr. President. kò sẹ́ni tó sọ pé fẹ́ràn ẹlẹ́bọ tó bá ti jẹ́ kíṣẹ̀ ló lè sọ fọmọ kíṣẹ̀ ẹgbẹ́ ẹ̀ fẹ́ràn ẹlẹ́bọ. bẹ́ẹ̀ni kí náà máa sọ pé kẹsì fẹ́ ẹlẹ́bọ. Afánlá
ẹ máa gbọ́ paná èyẹ ẹlẹ́bọ ló ni. máa tẹ̀lé nǹkan tèmi náà fi sọ lẹ́ẹ̀kan nìyẹn pé ẹnìkan ò lè sọ bí ẹnìkan bá wù ẹni ẹ tó má bá bàa ṣe bẹ́ẹ̀ ni pẹ̀sìdó ohun ẹ tí má bàa láàrin ṣe sọ ni pé ẹ má bàa lù ú. ẹni bẹ́ẹ̀ ni ohun tá ń sọ fún yín nìyẹn ǹjẹ́ ó wá dáa ṣe pé Olódùmarè lè sọ fún yín pé kẹ má ìyẹn bá o ọmọ ìyá yín ẹ ṣe. tó sọ yẹn ẹ tó bá ní kéèyàn mọ̀ bọ ọmọ ìyẹn ṣe ìyẹn ló máa ro ọpọlọ ẹ pé ṣé ìwọ ló fẹ́ kọ́ mi bí màá ṣe lórí ayé mi. Koran ló sọ ẹ lè gbọ́dọ̀ kọ̀rọ̀ sí Koran lẹ́nu Koran ló sọ bẹ́ẹ̀ directly Mr. President. ìlọrẹ kìstẹ̀ni tèmi ìlọrẹ kìstẹ̀ni tèmi ìlọrẹ tó jẹ́ pé bàbá mi ẹni sùúrù ohun tí mo sọ ni pé àwọn ọ̀rọ̀ tá ẹ dúró ibi tí wọ́n ti sọ pé kẹ má bá wa ṣe kẹ má bá wọn ṣọ̀rẹ́ kẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ayò yẹn kì í ṣe inú àdìtì ló wà o inú Koran directly ni o ṣẹlẹ̀ mọ̀ pé ẹ gbọ́dọ̀ according to ẹ̀sìn yín ẹ gbọ́dọ̀ takò ọ̀rọ̀ tí Koran bá ti sọ. ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ pé kò lè takò nǹkan tó bá ti ṣe. ohun tí Koran bá ti sọ ẹni kéèyàn wà ní tìjọ tẹ́ẹ̀ bá sì ní irọ́ náà irọ́ gbogbo yẹn ẹ tó wà ní kí wọ́n á máa sọ yẹn fún àwọn tó bá wà ní kí wọ́n lè máa sọ yẹn fún. Presido ẹ jẹ́ kí mi àti yín sọ̀rọ̀ Presido ṣé ń gbọ́ mi Presido ọyẹ ọmọọt Presido. Kúránì bá sọ̀rọ̀ so ẹ lè yí ọ̀rọ̀ Kúránì padà. Of course, why not? Tí bá gbé ìjọjọ́ sọ kò lọ bẹ́ẹ̀ fún mi kó kéèyàn tó sọ fún mi pé ẹnìkan báyìí ní kí n bá ṣe. according to Islam ni wọ́n béèrè according to Islam náà sọ kì í ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó ní àkàyè o. bẹ́ẹ̀ sì jẹ́ mùsùlùmí ẹ lè yí ọ̀rọ̀ Kúránì padà tó bá sọ pé àrárá o bí Kúránì ṣe fẹ́ tiẹ̀ bí mi ṣe fẹ́ tèmi ni. Of course. ẹ yìí ṣe mùsùlùmí nìyẹn. Why? Mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tayọ ààlà méjì. ẹ bá gbọ́ wọ́n ní kí n má bá Christian ṣe èmi náà wá wò pé ok mo fẹ́ dá question yìí ni o wọ́n ní kí n má bá Christian ṣe èmi náà wá wò pé tó pé mo jẹ́ Muslim ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ mi jẹ́ kí n dá yìí lọ. bámi ẹ lo làákàyè lẹ́yìn lò mùsùlùmí ò kì í ní làákàyè. iṣẹ́ tí mo sọ náà nìyẹn. tá à ń sọ fún yín nìyẹn. mùsùlùmí tá à ń sọ nìyẹn so Mr. Larry tó sọ fún yín pé ṣekúṣẹyẹ nìyí ẹ lè jẹ́ mùsùlùmí kẹ́ ní làákàyè bẹ́ẹ̀ ṣe ní làákàyè yìí. Why not? Ìjọba tí mo sọ náà nìyẹn pé ojú ti là ẹ tí ò bá ẹ tó ẹ ké ṣe pé bóyá ọ̀rọ̀ pé èèyàn ń bá yàgbé kankan ẹ tí ò bá tọ́kù rí ó tó máa wà lójú kan. tí ojú yín bá ti là ẹ má ti debunk pé ẹ kì í ṣe Muslim mọ́. no ní ilé ẹ̀kọ́ pé mi ṣe Muslim. dábì pé ojú yóò tí ì là mọ̀nàfíkì lẹ ṣe. àwọn àyùbá àti mọ̀ pé mi ṣe Muslim. ọ̀nà àkọ́kọ́ tí àwọn èèyàn lè fi sọ pé ẹ kì í ṣe Muslim òun ni wípé nígbà tẹ́ ti kọ́kọ́ lè kọ ọ̀rọ̀ nù Kùránì pé ẹ máa ń èèyàn ló kọ Kùránì kì í sọ náà ló ṣe Kùránì èèyàn ló kọ Kùránì èèyàn ló kọ báyìí. but ànábì náà sọ òkè ibi tánábì ti wá sọ ọ̀pọ̀ náà ló tún kọ́ pé ń kọ́. wọ́n sọ ìta ló wà ń bẹ̀ nígbà tí ànábì mo tó ń sọ àfa àwọn ló wà ń bẹ̀. no àwọn tó wà pẹ̀lú àfáà ni ṣèbá nǹkan tánábì sọnù Al-Qur'an kọ́. ẹjọ pẹ̀sìdó ẹ mẹ́jọ kò rántí àárín ẹ̀yà àti Mr. Larry nìyẹn wà ìdí tí mo kọ́ sọ fún Mr. Larry fi sọ pé alábòsí ni ní pé ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta lẹ́sìn wà belong sí anywhere Islam sì ní tó a gbọ́dọ̀ máa treat yín as Islam. wàá ṣoríire Benny wàá ṣoríire. ọmọ ẹrú ò lè ṣe bí ọmọ ọba láéláé kò possible. ọmọ ọba ò dẹ̀ kí n dàgbà bí ẹrú. It doesn't mean that I need to do what because I need to do what Islam people do or I need to do what people dey lie about Islam. I need to follow the line. Bàámi Islam ní ẹja filẹ̀ síbẹ̀ ẹja kúrò ẹjẹ́ kí Soski sọ̀rọ̀ ẹjọ́. Of course. Soski. ẹ jẹ́ kí. Mr. Benny èmi ò yí ni mo láti sọ̀rọ̀ ṣe get but ẹgbẹ́ tí mi fẹ́ sọ ni ṣé ń gbọ́ sà. téèyàn fẹ́ gbọ́ Benny. wọ́n náà ní wípé a lo àyà Kùránì náà láti bá mùsùlùmí sọ̀rọ̀. bẹ́ẹ̀ni Mr. Ọbaṣọlá ẹ jẹ́ kí Soski sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ fast wọn lọ. ẹ máa bọ́ lẹ́yìn sí i nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe explain àwọn kan tẹ́ sọ láìpẹ́ yìí ẹni tó pọ̀ lẹ̀ bá kú nìkan ló máa lóun ò rí one or two láti lẹ́yìn bẹ̀ ṣe get so wọ́n sọ̀rọ̀ ẹsẹ̀ fákan lẹ́ẹ̀kan ìtura méjì àbí kọ̀ọ̀kan
because ó láwọn life kan tẹ́ pé mo kàn máa ń kọjá ti tàwọn muslim yẹn kíní yẹn náà máa ń lò tó máa fi ṣe wá sí fáwọn pípín like èmi kò fẹ́ kẹ́kàn brief ẹ̀ fún wa in short way tẹ́ pé àwa máa lè understand àwọn ọmọ yàrá máa lè understand. àwa bí wàá kífa anyway òtúrá méjì tá a bá ní ká bá kí láti ní àbá. ní ìsọ pé kí like àwọn kọ̀ọ̀kan tí àwọn pípín yẹn ń lò. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yọ ló ń pa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. mo mọ̀ like tẹ́ pé àwọn ò mọ anything about it. Ifá yẹn ní yangi. Wọ́n lè kí fáyẹn bí báyìí. ẹni Soski má bínú Soski ṣé mo lè interject pẹ̀lú ẹ. Mr. Larry ẹni sùúrù. ẹ jẹ́ kí n dá wọn lóhùn ní 1 minute mistake kékeré ni àwọn èèyàn yẹn ni wọ́n make ní pé olúwo Ifá yẹn tó ẹni sùúrù má kàn sọ fún yín pé yangi ilé aborí kugú tó ń gbọ́ mi ó sọ̀rọ̀ lọ ó ní lékelèké ẹyẹ ò ní mọ̀lẹ́ àbí lékelèké ẹyẹ aláùsá ó ní tó bá kúrò lórí ọ̀pọ̀tọ́ abà sórí òrombó a máa kéwu eléwu kiri ẹ jẹ́ kí n dúró níbẹ̀ yẹn. ó ti yé mi bẹ́ẹ̀. ẹni sùúrù lékelèké ẹyẹ funfun ni ẹyẹ lékelèké Ifá wa ní lékelèké o ẹyẹ ò ní mọ̀lẹ́ kò ń ṣe ìmọ̀lẹ́ muslim náà sọ o ṣé ìmọ̀lẹ́ ni wọ́n pe muslim ní Saudi ni. sure ó yé mi bẹ́ẹ̀ mo understand bẹ́ẹ̀ ṣe. ẹyẹ funfun kan ni ó wá ní tó bá ti kúrò lórí igi ọ̀pọ̀tọ́ o á bà sí orí igi òrombó á wá máa kéwu eléwu kiri ṣé kéwu ṣé èdè Arabic ni. Ó ti yé mi bẹ́ẹ̀ because ó tó ń lò gbọ́dọ̀ ẹni sùúrù kéwu tó wá ń sọ yẹn ṣé mo kọ́ tó ń jẹ́ ewu nílẹ̀ Yorùbá. irun funfun. irun funfun kí ni kọ́lọ̀ lékelèké. white. Ifá wa ṣàlàyé pé lékelèké yìí ó ń kó ewu eléwu kiri ìyẹn ni pé ewu eléwu tó ń kó ló fà á sí gbogbo ara ẹ̀ white. àwọn ọmọ kékeré nígbà tá a kéré a believe pé tá a bá jọwọ́ sí lékelèké báyìí ó máa ṣu funfun sí wa lọ́wọ́. bẹ́ẹ̀ni. tó Yorùbá máa ń sọ pé lékelèké rèé o ẹyẹ funfun ẹ wo bó ṣe ń kéwu eléwu kiri wọ́n wá try láti wọ́n rò pé bí akéwu ni Ifá yẹn ń sọ pé lékelèké ẹyẹ ò ní màlẹ́ tó bá bà kúrò lórí ọ̀pọ̀tọ́ àbò sórí òrombó lékelèké àwọn máa kéwu eléwu kiri wọ́n wá ní ó ń kéwu eléwu ó ń kéwu pé kẹ́ni ẹ lọ máa kéwu àbọ̀ ẹ̀kọ́. ẹ ṣe gọ́sà normal àwọn tí ẹ náà mọ̀ ọkọ̀ ń lò ní fi. ẹ dúró àbọ̀ ẹ̀kọ́ bíi tàwọn bàbá wa dífàlà tí mo olómi tútù tí mo ń bá fà lẹ́ẹ̀kan àwọn náà máa sọ pé kéwu tó sọ yẹn pé ó sọ pé kéwu ni pé kó lọ máa kéwu bọ̀ kó ewu eléwu kiri ní Ifá yẹn sọ ìyẹn ni pé ewu Ifá sì ń try láti describe pé the whitish colour of a lékelèké bird. Benelli ni gbogbo wa láti dàgbà so gbólóhùn pé àbọ̀ ẹ̀kọ́ yẹn so bẹ́ẹ̀ lómi ṣe mọ̀ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe mọ̀ so kò sẹ́ni kankan tí wọ́n lábọ̀ ẹ̀kọ́ so at least ẹ jẹ́ ká pọ́nra wa lédè ẹ̀. yà mo ti gbọ́ bàbá mi so ọ̀rọ̀ tí mo kàn sọ ni pé àṣìgbọ́ ọ̀rọ̀ màá ṣàlàyé fọ́dà bàbá mi Ifá kan sọ pé lékelèké ni ó yẹ dúdú agbe dúdú a máa yẹ funfun ẹ jẹ́ kí n dúró níbẹ̀ yẹn kọ́lọ̀ mi black ni mi kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ tó wà lára mi. red. òyìnbó white ni kọ́lọ̀ ẹ̀ kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀. red náà ni. àwọn China white ni wọ́n kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ tó wà lára wọn. same thing. red náà gbogbo ẹ̀. bí Ifá bá fẹ́ describe àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ a join ni wa papọ̀ pẹ̀lú kan pé gbogbo àtẹ̀yàn dúdú àtẹ̀yàn funfun o white ni bẹ̀rẹ̀dì ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ tó wà lára wọn ìyẹn ni wọ́n. Ifá ìwá ní lékelèké ni o yẹ dúdú Ògúndàbèdé ni bẹ́ẹ̀ ni ìyẹn ni pé lékelèké ẹyẹ funfun ni o ẹyin tó máa ń yẹ funfun náà ni agbe dúdú a máa yẹ funfun agbe náà ẹyẹ dúdú ni kí ni kọ́lọ̀ ẹyin ẹ̀. white. adìyẹ kí ni kọ́lọ̀ ẹyin ẹ̀.
white. pẹ́pẹ́yẹ kí ni kọ́lọ̀ ẹyin ẹ̀ ó mì pé gbogbo àwọn ẹyẹ tí Olódùmarè dá white ní kọ́lọ̀ ẹyin wọn kọ́lọ̀ tó wù kí skin wọn ó jẹ́ white ní kọ́lọ̀ wọn. tífá bá ń sọ poetic word ó máa ń lo ọ̀rọ̀ yẹn as to describe a particular like an adjective to qualify a particular colour a particular something a particular something that means pé Olódùmarè ń fi lékelèké níbẹ̀ yẹn ó fi ń compare kọ́lọ̀ ewu orí èèyàn pé lékelèké ẹyẹ funfun o àwọn muslim ní lékelèké tí fáwọn sọ níbẹ̀ yẹn pé kọ́lọ̀ jàlámíà àwọn ni ìyẹn white pé jàlámíà yẹn làwọn wá fi ń kéwu eléwu kí. irọ́ ti pọ̀ jù ní Islam irọ́ ni irọ́ lábí. ẹ ṣe gan mo appreciate o. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn tó dẹ́ ibi tí bá sọ pé adíbá fún ojúmọ́ rèé bí Yorùbá bá ti jí láàárọ̀ kùtùkùtù lójúmọ́ tójúmọ́ bá ti mọ́ a máa ń kí ara wa nílẹ̀ Yorùbá ni. Ifá tí bàbá wa adífá là pè lẹ́ẹ̀kan pé pẹ̀kẹ̀pẹ̀ kó má pẹ̀ gan wọn nìṣó adífá fún ojúmọ́ èyí tẹ́nìkan ò kí mọ́ wọn ní kó rúbọ kábà máa kí i lójoojúmọ́ ṣùgbọ́n kò rúbọ ń bẹ̀ ìgbà tó wá rúbọ tó padà wá rúbọ yẹn wọ́n wá padà bẹ̀rẹ̀ sí tún kí ojúmọ́ yẹn àwọn muslim tó wá sínú ibà wọn gba ẹ̀sìn Ifá nígbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sọ pé adífá fún jímọ̀ èyí tẹ́nìkan ò jímọ̀ ẹ mọ̀ pé ojúmọ́ àti jímọ̀ jọra ojúmọ́ ni ìpapọ̀ tí ẹnìkan ò kí mọ́ wọ́n wá hàdí ẹ̀ mọ̀ pé jímọ̀ dé o ọjọ́ ńlá gbogbo nǹkan wọ̀nyẹn irọ́ ni àgbélẹ̀rọ ni Ifá wà tó ń jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n wọ́n fi wé ok ẹ jẹ́ kí n fún yín ní Ifá míì Ifá kan ní iná orí ló ṣe bí ẹni máa jógbó bẹ́ẹ̀ ni ò lè dágbójó ọ̀dàn òòrùn ló ṣe bí ẹni máa jọ́dàn bẹ́ẹ̀ ni ò lè jọ́dàn ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn kí ló ń jẹ́ iná bàbá mi. iná kíní tó máa ń wà lórí yẹn tó máa ń kòkòrò yẹn àbí. kòkòrò kan wà tó máa ń wà lórí tó ń jẹ́ iná àbí. kí ni nǹkan míì tó tún jẹ́ iná. iná tó máa ń dá yẹn. fáyà yẹn. Ifá wa ń sọ fẹ́ pé iná orí ó ṣe bí ẹni máa jó igbó bẹ́ẹ̀ ni kò lè dágbójó táwa fẹ́ jó igbó kí la máa ń lò. fáyà iná yẹn náà ni. bọ̀ Ifá fi yẹ pé bẹ́ẹ̀ ni Ifá fi yẹ pé iná tó wà lórí iná náà lórúkọ ẹ o ṣùgbọ́n kò lè jó igbó. ṣé o gẹ́ tọrọ yẹn ṣe pé làákàyè ní gbogbo nǹkan ló pé sínú Fá. poetry o poem o motivational word o kò sí ọ̀rọ̀ tó fẹ́ rí inú Fá ó wà nú Fá ó wá ní oòrùn ló ṣe bí ẹni máa jó ọ̀dàn bẹ́ẹ̀ ni ò lè jó ọ̀dàn ṣe bí oòrùn máa ń gbóná lóòótọ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bó ṣe wù kó gbóná tó ṣó ó lè dáadé sọ sínú gbogbo dẹ̀bẹ̀ sí jó igbó lọ nínú ọ̀dàn. ó wá ní ohun tó jọra wọn la fi ń wéra wọn ikú ẹ̀pà ló jọ pósí ẹ̀ lírí etí ẹlẹ́dẹ̀ ló jẹ̀wé ọ̀dúndún adébáfọ́ọ̀rùn mi là lọ́wọ́ tára ní bàbá ń kó ní bàbá lọ. tẹ̀lé pé àwọn èèyàn ò lè understand àwọn ọ̀rọ̀ yìí tàbá kan sọ pé àdàpẹ́ bá ti ní mò ń pọ̀fọ̀ mi ò pọ̀fọ̀ ọ̀rọ̀ táwọn sọ wọn yìí ò ń ṣọ̀fọ̀ ẹ̀kọ́ ni iná orí ṣe bí ẹni máa jógbó bẹ́ẹ̀ ni ò lè jógbó iná ni àwọn méjèèjì ń jẹ́ ṣùgbọ́n iná torí ò lè jógbó iná ti ìṣáná ló lè jógbó òòrùn ló sì bí ẹni máa jó ọ̀dàn bẹ́ẹ̀ ni ò lè jó ọ̀dàn òòrùn rèé o ó ń gbóná o ṣùgbọ́n bó ṣe gbóná tó yẹn kò lè jó ọ̀dàn ohun tó wá jọra la fi wéra wọn iná orí jọ iná ni lóòótọ́ wọ́n jọ jọra wọn from the same pronunciation ṣùgbọ́n ọ̀kan ò lè ṣọ̀kan. bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe làgbà gbogbo wọn bẹ́ẹ̀ ni àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọn bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe làgbà. Toski nígbà tí mo sọ èdè yìí ǹjẹ́ mo ní ìdásí tútùmọ̀ ẹ̀kọ́ tó yé ẹ. ṣọ́nà ó ti yé mi bẹ́ẹ̀ sọ yẹn. ìwà máa sọ ọjọ́ tí mò ń sọ náà ni ẹ tó bá fẹ́ kọ́gbọ́n ó yàtọ̀ sí kéèyàn fẹ́ kọ́gbọ́n. kí wàá máa sọ pé wákìtùlúhù
no wá sí ibà láti wá jáfẹ́ sí mi kẹ̀ ní àná. no mi sọ pé no mi mo kàn sọ nǹkan tí wọ́n ń tà láti sọ ní pé kí wọ́n máa sọ pé Toski ẹ tó bá ní ọpọlọ wọ́n máa sọ pé wá tùlú kọ́ọ́lí ṣé ó lè yé ẹ mo máa ní ìdásí tútù mọ ẹ fún ẹ kó tó yé ẹ ni. bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Yorùbá ní jẹ́ pé ẹ kàn ní láti lọ kọ́ ni ẹ lọ jòkó kẹ́kọ́ ẹlòmíì tó ń ètò àwọn oníṣẹ̀ṣe wọn ò délé oníṣẹ̀ṣe rí ẹlòmíì gan ò rí oníṣẹ̀ṣe rí lọ́wọ́ ti délé ayé kò dé ilé babaláwo rí. Bẹ́nẹ́lì ẹ ti bàí fàtiwá kó lójú ọ̀nà. ẹ má bínú ohun tí àwọn àfa ẹ ti kọ àtìṣọ̀tá tó ti kó sínú wọn òun ni wọ́n pọ́kàn ní lọ́kàn tó kàn ń sọ àwọn ọ̀rọ̀ kan àwọn poem tán ti kà sí wọn lórí nílé kéwú òun ni wọ́n kàn fi ètò oníṣẹ̀ṣe tán ètò àwọn Christian tán oríṣiríṣi ẹ̀yin Christian ẹ má jòkó náà ẹ má rò pé bí àwọn oníṣẹ̀ṣe nìkan làwọn people hate gbogbo wa ni kèfèrí lójú wọn tábàdẹ̀ rí opportunity wọ́n pa anybody o. àwọn méjèèjì Muslim àti Christian àwọn méjèèjì wọ́n rí àwọn méjèèjì ló jọ rí wọ́n jọ rí àwọn ní aláàbí bí ọ̀tá èèyàn sí ọ̀tá ara wọn nǹkan tí ò yé wa nǹkan tó fa pọ́bẹ̀ nínú tó fa kọ́sì nínú kọ́sì gangan tó fa pọ́bẹ̀ gangan nìyẹn. Ọbáṣọlá ẹ kálẹ́ o ẹ jọ 1 minute lèmi kàn ní nǹkan sáré Benny dẹ̀mú kàn fẹ́ sáré sọ ọ̀rọ̀ kan. Presido. Sir. ẹ wà nù mùsùlùmí ẹ dẹ̀ tún ṣèta ẹ dẹ̀ tún gba Kùránì yẹn gbọ́ yányán kí ló fà á. ẹ ti mute wọn rẹ jù. nǹkan tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni tí pásítọ̀ bá wàásù fún mi tí n bá rí pé òótọ́ ọ̀rọ̀ wà náà rẹ̀ màá gbà tí muslim bá rà tó bá dówájú mi tó ka Quran tó sọ̀rọ̀ àdìsíkù tó sọ̀rọ̀ ọ̀nù Quran fún mi tí n bá rí pé ok nǹkan tó sọ yìí ó make sense èmi ó kù sí mi lọ́wọ́ tálá aláìdáyẹsẹ náà tó bá sọ̀rọ̀ fún mi tó bá mo bá rí ti tèmi tó jẹ́ pò tọrọ ń bẹ̀ màá gbà ok mo fẹ́ sọ example kan gbà tí mo fẹ́ travel ní years ago then ẹ tó dà sọ fún mi ẹ tó dà máa yẹ nǹkan wò ni ó sọ fún mi pé kankan bọ̀ wájú mi tí wọ́n sọ fẹ́ da ọmọ ádámọ̀ kan mo ní ok mo ti gbọ́ ìgbà tí travel yẹn dẹ̀ happen kò sẹ́ẹ̀dá ẹnìkan tí mo sọ fún wípé mo travel ẹni sùúrù ẹ tí wọ́n dà kọ́ọ̀dù nǹkan tó sọ fún mi nígbà yẹn pé ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí tẹ́ ń sọ yẹn láìfù nìyẹn tẹ́lẹ̀ rí dáńgbè ní religion gbogbo tí ó bá mú benefit wá tó bá ti kúrò lọ́ndà ẹ̀sìn Islam yẹn ló máa ń yé against rẹ̀ that is number first. Islam gbogbo tí èèyàn bá tiẹ̀ fi rí tọ́sọ́nà níbòmíì Islam máa ń yé against yẹn ìdí nìyẹn tí ó fi sọ fún yín kí má dọ́dọ̀ yẹ̀mí wò lọ lo istiara ọgbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Allah in fact ó ń bẹ nínú Al-Qur'ani náà bẹ́ẹ̀ pé inna Allaha la yuhibbu man yushraka bihi la yaghfiru man yushraka bihi wa yaghfiru ma duna zalika Allah lóhùn ò ní forí di ẹni tó bá lọ sí nǹkan míì ó kàn tiẹ̀ try láti ṣe nǹkan míì lẹ́yìn òun láìsí pé ọ̀dọ̀ òun ló dúró sí. ẹ bá bínú àwọn àfẹ́ ẹlẹ́bọ wa ń kọ́. ẹni sòrò ẹ ṣáàjẹ́ kí mi délẹ̀ ó wá ní wáyé ìfìrù máa dúnà zálíkà tó bá wá ṣẹ̀ṣẹ̀ mí lẹ́yìn rẹ̀ mo lè forí jìn àmọ́ wípé ó tiẹ̀ tasẹ̀ kúrò níbẹ̀ yẹn lọ sọ́dọ̀ ẹlòmíì yẹn ni pé bandage ni kò fẹ́ jẹ́ kẹ́ kúrò lọ́ndà òun so tó bá fi lè wá mú ẹ̀yin tẹ́ fi lè ń kúrò lọ́ndà rẹ̀ tẹ́ nasẹ̀ kan síta tẹ́ nasẹ̀ kan sínú ilé so ẹ̀yin yẹn wọ́n máa ń pè wọ́n ní mànáfíkì. báwo ok àwọn àfa tó wá ń pe àwọn láàfà tó ń gbé ẹbọ lálẹ́ tó ń gbé ẹbọ lórúkọ. ẹ ṣeun ṣé wàá làwọn àfa yẹn náà mọ̀nàfíkì náà lápẹ̀ ogun wọn náà n tà ń sọ nílẹ̀ Yorùbá ta nídìí nìyẹn tó bá fẹ́ dúró sí ẹni sòrò tó bá fẹ́ dúró sínú Islam dúró síbẹ̀ tán yanyan má wulẹ̀ yọjú síta mọ́. kúrò níbẹ̀ kúrò ń bẹ̀ yányán jẹ́ ká mà kó o ti kó ń bẹ̀ yányán má wulẹ̀ máa wọlé máa jáde
kó wọlé díẹ̀ kó tún jáde díẹ̀ kó make sense bí ìgbà tó jásí pé ó máa fi ṣèpalára fúnlẹ̀ Yorùbá ni. bàbá mi Ọbáṣọlá nǹkan tí mò ń sọ gangan nìyẹn pé ẹ̀gbọ́n yìí ó ń lọ sí ó ń play East Coast West Coast gbogbo bóyá ń play East Coast West Coast àwa mọ̀ àwa understand mùsùlùmí àárín àwọn mùsùlùmí làwa náà ti dàgbà gbogbo àwọn style yẹn làwa náà mọ̀. Sitting on the fence ni na normal game of power ni you sit on the fence kí ni wọ́n ń pè Ọbáṣọlá bàbá mi Ọbáṣọlá bàbá mi ṣe ti já síbi tí mo já sí yẹn East Coast West Coast ni bàbá mi play ààrẹ ṣọmọ ìkéde bí àgbàlagbà náà. láàrin àgbàlagbà everybody ìgbà tí mo wọlé bíbí ìta ni mo sọ̀rọ̀ òdì sí láti ìgbà tí mo ti wá bí. bàbá mi ò bá yín jà mí kàn dúró tì ní òkè ẹ má ṣe kú ṣẹlẹ̀ ẹ wà lójú kan. problem tí wọ́n fi sọ pé kẹ́ bọ́ bọ́ọ̀lù níta aláṣẹ torí pé ẹ̀ fara balẹ̀ yá àti ẹ máa ń tètè ají lórí nǹkan tí ò lọ. question tó dànù Ọbáṣọlá ń bí yín ẹ má ṣe ṣẹ̀yẹ ẹ wà lójú kan. kí wà lójú kan iye kó o lè sọ nǹkan tí bá fẹ́ ṣe fún mi. ẹ jọ èmi tí èmi mo lè ní ayé mi sí ẹ̀sìn ní yẹn traitor ló máa ń polú yín traitor ló máa ń polú yín traitor. nǹkan tó ń bá yín jà gangan náà jà gangan ó nìyẹn ní tẹ́tẹ́ fi ní tí ò fi sí lọ wájú gangan ó nìyẹn. Presido n tí à ń sọ níbí n táwọn ń fàyọ níbẹ̀ náà ni wípé kò make sense even nínú Islam gangan fúnra lára rẹ̀ Islam gangan náà fúnra lára rẹ̀ kò fààyè gbà ẹni tí bá ti ń bẹ́ńbẹ́ náà tó bá mọ̀ pé mùsùlùmí lòun òwúlẹ̀ nídìí láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí làwọn Islam ti lóun ní solution lápèjúwe nísìnyí tó bá wà nínú àìsàn kan tó mọ̀ pé àìsàn yìí ń bọ́ jà so alukurani ti ṣàlàyé àwọn nǹkan tẹ́ máa lò níbẹ̀ bóyá bíi dàbínù lẹ́ẹ̀mọ̀ jẹ bóyá tọ̀rà kúnmí lẹ́ẹ̀mọ̀ mu ó ti sọ pé tóun fún un so kò sẹ́ nídìí wípé bóyá àwa wo nílẹ̀ Yorùbá àwa wo kó àwọn bàbá wa wọ́n máa ń lo ewé kan wọ́n máa ń pè lágbo jẹ̀dí wọ́n máa ń fi ṣe kíní kan ó ti ń tẹ̀sẹ̀ bọ́ tí bomẹ́nì yẹn táwọn ìsìláàmù yẹn dẹ̀ ègbé ti àwọn yẹn. tí àwọn nǹkan problem tó wà bẹ́ẹ̀ ní ìsìtá ọ̀dà sáà pẹ̀lú àwa wípé mi ì sọ pé bóyá mò ń lọ church mò ń lọ ilé aláwo mo dẹ̀ tún lọ mosque problem kan tá ọ̀dà sáà láàrin àwa nìyẹn o mo kàn báyìí pé muslim ni kì í ṣe free thinker Islam ní ẹ̀rẹ̀ sọ pé Islam ní bọ́ ẹ̀ kì í ṣe Islam kankan tara ohun tẹ́ sọ nìyẹn ní pé ẹgbà díẹ̀ gbọ́ ń bẹ̀ ṣé ẹgbà díẹ̀ gbọ́ náà nínú Christianity. gbàgbọ́ pé mi ì lọ church. ṣé ẹ gbàgbọ́ nínú Jésù. mi ì lè gbàgbọ́ torí kékeré tọ̀nà mi. bọ́ ẹ gbàgbọ́ nínú Anabi Muhammad. yes. Muslim ní ní ẹ̀bọ̀ ẹ̀ tún ṣe ẹni ẹ̀. ẹ dára tí mo jiyàn ní mi ì jiyàn látàwọn tá a ti sọ̀rọ̀. Bọ̀ ẹ sọ pé ẹ sọ pé ẹ gbà Kùránì gbọ́. ẹ̀yin náà lè sọ pé ẹ̀yin náà lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ bá bẹ nínú Al-Qur'ani. ìgbàgbọ́ ni pé àwa dúdú tá à ń gbé ẹ̀sìn lórí yìí a ti jẹ́ kí àwọn èèyàn miss road. rárá nípa pẹ̀sìdò ẹ̀yin lẹ̀ ẹ mọ Kùránì dáadáa ni n ti bẹ nínú Al-Qur'ani ẹ̀yin lẹ́yìn òkà Al-Qur'ani sọ fún yín níbẹ̀. bí sọ pé mi ìgbàgbọ́ bí sọ pé mi ìtẹ̀lé nǹkan tí èèyàn tó àwọn èèyàn àpá tó wà ní Nàìjà àwọn àpá mi láti ilẹ̀ ẹ̀yin ò sí bí bàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ẹni sùúrù ẹ ti sọ fúnra lára yín ẹni tí Kùránì bá sọ̀rọ̀ tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ sọ tiyín ẹ ṣe tinú tiyín. máa ṣe tinú tèmi. yes mo ní máa ṣe tinú tèmi. kí wàá lẹ̀ ń ṣe ń bẹ̀ nígbà tẹ́ ẹ̀ nígbàgbọ́ inú bẹ̀ yẹn ẹ̀ nígbàgbọ́ nù nǹkan tó sọ tó gẹ́gẹ́ báyìí ló ń ṣe. nǹkan tó wà ń bẹ̀ náà nìyẹn pé ẹ lè tẹ̀lé gbogbo ẹ̀sìn tí wọ́n bá sọ pé gbogbo nǹkan tí wọ́n bá ní kẹ́ ẹ̀ pamọ́ kò í ṣe gbogbo ẹ̀ lẹ́ lè tẹ̀lé tán. nǹkan tí mo mí nìyẹn. ẹ̀yẹ́ máa ń tẹ̀lé òfin Allah tán yẹn ni Al-Qur'ani ní ìdí òlú fi. tí mo ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ ṣé gbogbo nǹkan tó wà ní. Al-Qur'ani ní ìdí òlú fi sílímì káfà tán
wàlá tàbí wútúwà ti ṣe ìtọ́n ó ní ìdí wúlú fi sílímì ká tó bá fẹ́ wọlé tán yẹnyẹn. ṣé mi tí mo sọ pé wọ́n ṣe ṣekútẹyẹ mo mọ̀ pé wọ́n ṣe ṣekútẹyẹ ni wọ́n nà. ẹ̀yin tẹ́ ẹ̀ ká àdìsí tẹ́ ẹ̀ sọ túbọ̀ rẹ̀ ṣé gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ tán ní kẹ́ ẹ̀ tẹ̀lé lẹ̀ tẹ̀lé. ṣé gbogbo nǹkan tẹ́ ní kẹ́ ẹ má ṣe lẹ̀ ṣe. farabalẹ̀ mùsùlùmí èmi ti kúrò ń bẹ̀. kẹ́sọ̀rọ̀ farabalẹ̀ ń bẹ̀ nǹkan tẹ́ ń bẹ̀ mò ń dá yín lò. ẹ máa gbọ́ èmi ti ṣe mo ti wá kúrò ń bẹ̀. ilé mi wá ń ṣàlàyé fún yín nísìnyí pé ẹ̀yin yìí yín tá ń pè ní ṣekúṣẹyẹ. ètò ẹ̀ ṣe nísìn ètò ẹ̀ wà bẹ́ẹ̀ nísìn ṣé gbogbo nǹkan tí wọ́n là fún yín ṣé gbogbo ẹ̀ lẹ́ ń tẹ̀lé. kò sófin Ọlọ́run bẹ́ẹ̀ sí kò sófin àlá ń bẹ́ẹ̀ tí bá àlá ni máa ń lò. òbí ìsọfófin àlá ní ìsọfófin àlá nínú gbogbo kan. Elédùmarè olófin kankan tó sọ fún yín bẹ́ẹ̀ wípé báyìí lẹ gbọ́dọ̀ ṣe àfàìṣe bẹ́ẹ̀ ìyà ń bẹ fún yín. ok ẹ̀sìn wo lẹ̀yin ṣe nísìn. pé àfàìṣe ìyà ń bẹ fún yín. ẹ̀sìn wo lẹ̀yin ṣe nísìn. sáwa lẹ́sìn ṣé ìyá sọ fún yín pé Yorùbá ní wọ́n ti ṣàlàyé Yorùbá fún yín láìpẹ́ yìí nísìn ẹ̀dẹ̀ tó ń béèrè pẹ́sìn wo náà ń sìn. ok kí lẹ̀yin ṣe. ẹ tún sọ pẹ́sìn wo náà ń sìn. àdì kí lẹ̀yin ṣe. a ṣe nǹkan kan. èmi ti sọ ṣe kankan. bọ̀ ṣé inú bí ìsọ gbogbo èèyàn o a sọ gbogbo èèyàn o à ń sọ tí ẹ pé kálukú tó wà níbí kálukú ló ní nǹkan tó ń ṣe ẹ tí ò fẹ́ sọ̀rọ̀ tí ò fẹ́ lẹ́kọ̀ọ́ tí ò fẹ́ ní. president ẹ bèrè lọ́wọ́ mi pé kí lèmi ṣe ẹ bèrè lọ́wọ́ mi kí lèmi ṣe máa dá yín lóhùn ṣe. kò lídìí kẹ́ ẹ sọ kí tó mọ̀. ẹ bèrè sẹ àdìkẹ́ bèrè ẹ má ẹ̀ka yà yín já ẹ bèrè lọ́wọ́ mi pé láríjẹ ó yẹ ẹ bèrè sẹ. Larry, stop wasting your time. Don't stop wasting your time. Bẹ́ẹ̀ president ìlú ọlọ́run pa saboteur ló máa ń korú wọn yẹn. Ṣó yẹ yí? Islam ló sì ń ṣe. Ó kàn ń lo àwọn twist nínú wọn bí wáyé. Ṣé mo ní mi ìjọ Islam ni? Àmọ́ pé Islam ni irọ́ ló ń pa. You know what? A máa ní ìṣẹ́ni ológun lèmi ṣó yẹ yí. A máa ń gather intelligence ṣó yẹ yí nílùú tèmi wá ṣó yẹ yí. Ṣẹ́ni from 10 meter mo máa ti gbọ́ òun orú president yìí pé saboteur lóru wọn ṣó yẹ yí. Bíi ti báwo? Ṣé ó yẹ Islam ni ẹ̀dẹ̀ dúró sọ́dọ̀ Islam yìí? Ṣé mo jí yẹ ní? Ṣé mo jí yẹ ní? Ok, ẹ̀ ń pretend ìlànà ní ẹ̀ ń ṣe ṣe. Pretend àwọn olórí pé kí ni? Ẹ̀yin lẹ Mr. President ẹ̀yin lẹ ṣé ní mi ò fẹ́ wá síbi àti wá argue Benelli lèmi fẹ́ wá bá sọ̀rọ̀ ẹ jọ ikọ̀ fún mi 1 minute. èmi náà wá síbi láti argue mo kàn ní kí wá sókè kíkan kí lè jí ìdílé náà ni. ẹ kí Mr. Ọlá ọmọsáyé sọ̀rọ̀. èmi níbi Benelli ẹ ṣe ẹ kú gbogbo ọ̀rọ̀ làákàyè tẹ́tí ń sọ látàrọ̀ ṣẹ́rí mo really appreciate it but ṣẹ́rí ibi tẹ̀mí wà iṣẹ́ ológun lèmi ń ṣe ṣe yìí and secondly tá a bá rí ṣẹ́rí orú èyí báyìí ní ìṣiṣẹ́ yìí treasure ni orú yìí jẹ́ fúnlẹ̀ Yorùbá àti fún gbogbo ọmọ Odùduwà àṣẹ yìí but nǹkan tí mo wá fẹ́ advice lèmi kọ́ fẹ́ advice yìí Benelli ṣẹ́rí gbogbo àwọn explanation tẹ fún wa yìí àti bẹ́ẹ̀ ṣe explain gbogbo kí n tó dẹ̀ yẹ everybody tó yẹ pé tẹ̀bádẹ́wò náà èèyàn lè doubt pé irọ́ ni because gbogbo ẹ̀ ó rà ìmọ̀ra wọn kò dàbí pé ìtàn ọmọ máa sọ fún yín pé omi kan lọ bá ànábì àbókúta kan lọ bá ànábì which ẹni tó bá ní làákàyè tó bá rògbà ṣé yẹ possible why don't you just kẹ́kọ̀ọ́ record kìíní ṣe kẹ́ ṣe bóyá fídíò òun kéékèèké kẹ́ máa ṣọ̀tẹ̀ ká máa distribute lórí online ká tún máa fi ṣí àwọn èèyàn létí because all you are saying ṣé yẹ kò àfẹn tó ó bá ponú nìkan ló máa sọ pé irọ́ wà ń bẹ̀ ṣé yẹ ìkọ́tẹ̀mí advice ìkọ́tẹ̀mí fi gòkè ni ẹ because we need this thing we need to know that schedule. follow everybody follow. the same thing náà àjọ sọ yìí. president ẹ sọ the same thing kan fún no ṣé ẹ máa ṣe ẹ jẹ́ ká follow Mr. Benelli ká máa ṣe gbogbo alágàbàgebè ni president yẹn alágàbàgebè. wọ́n tún máa ń kọ́ nínú orin gan-an màá tún fi kọrin kó lè yí àwọn èèyàn dáadáa wà ní page mi ẹ lọ wo page mi. ṣẹ́ni èmi gan máa bẹ̀rẹ̀ sí ṣí ẹ̀ ṣẹ́ni ìgbà tẹ́mi kúrò ní Nàìjíríà ṣọyẹ yìí inú ìdílé mùsùlùmí lọ́bí mi sí ṣọyẹ yìí ṣẹ́ni kò ju oṣù mẹ́ta lọ tẹ́mi wọ̀lú yìí tí mo change orúkọ mi tí mo change orúkọ mi sí Fáfúnwọlé because ta ló fẹ́ máa jẹ́ Abdul Lateef kí ló kọ́ mi pẹ́ ní Lateef because ìgbà tí mo dé ìlú yìí mo rí pọ̀ àwọn òyìnbó yìí gangan ọ̀gán ń bọ̀ òòṣà wọ́n ń ṣọdún òrùn tó máa fún wa ní 2 days holiday tó ní kálukú máa lọ lé máa lọ bọ́ àwọn family ẹ̀ wọ́n ń bọ̀ ṣọ̀gbọ́. láti drop tí yóò ṣe bá ti drop. àwọn náà ní ṣọ̀gbọ́ tí wọ́n ní ẹ̀wọ̀n ibi tí wọ́n bíbù tí wọ́n ṣe kìíní dé àwọn náà bílíìfù náà ya ó ní kàn ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń pè ní. ṣòye yìí so àtìgbà ni wọ́n wò pé kí wọ́n ní rádaràdá tá à ń bá kiri Nàìjíríà ṣẹ́ni kò tó 3 months mo pe bàbá tó bí mi lọ́mọ ni mo sọ fún tẹ́ẹ̀ bá fi lè fún mi lórúkọ ìdílé wa gangan ṣòye yìí á jẹ́ kí n máa kọ̀ yín bàbá ni
but he gave it to me. He's a Muslim. Muslim ló sì ń ṣe. But ó fún mi, ó ní Ifápọ́nlé là ń jẹ́ láti bẹ̀rẹ̀. Mo dẹ̀ change surname sí Ifápọ́nlé, gbogbo ọmọ mi Ifápọ́nlé ló ń jẹ́. Kí ló kọ́ mi pẹ́ dàbí láti? Bàbá orúkọ Mr. Ọlá mo support yín, bàbá orúkọ ọmọ aládé tó dáa tó make sense. So point tí mo fẹ́ sọ ni ẹ yẹ ká máa. Mr. Ọlá, nǹkan tí wọ́n sọ látẹ̀kàn tí mo against nǹkan tí wọ́n sọ látẹ̀kàn. Ṣẹ́ẹ̀rì Mr. President, ṣẹ́ẹ̀rì ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ ìjà sí ọmọ Yorùbá ní gbogbo wa. Bí ìfẹ́ anybody jábọ̀. Sọ́yẹ yìí ẹ mọ̀ kọ́ Mr. Ọmọ Yorùbá kọ́ ni gbogbo wa o, ọmọ Yorùbá ẹ má máa ṣe mistake yẹn o. Àjọ ń sọ Yorùbá lẹ́nu ni o, ọmọ Yorùbá kọ́ ni gbogbo wa o. Fúlàní pọ̀ o. Okay, ma accept Nǹkan correction tẹ̀ here. sọ látẹ̀kàn tí mo against nǹkan tẹ̀ sọ àbí mo sọ pé ó make sense. Ẹ bèrè pé kí lorúkọ president, ẹ bèrè orúkọ ìbílẹ̀ wọn, ẹ bèrè orúkọ ìbílẹ̀ wọn kọ́ sọ ká gbọ́. Saheed ló kọ mi, ìyẹn nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀. Ọmọ ẹrú ni yín, orúkọ tèmi Ọlátórewájú, Ọlátójúmọ̀, ẹ gbọ́ orúkọ tèmi, ẹ gbọ́ orúkọ tèmi Ọlátórewájú, Ọlátójúmọ̀, ọmọ ẹrú lẹ̀. Ó ní ìdí tí wọ́n fi sọ ẹ́ ní Ọlátórewájú. You don't know the meaning of the name that you carry, you just know that.